orí ló mọ̀ orí dẹ̀ ló mọ̀. a ò lè rìn kọ́rùn máa mi mò ń mọ̀. a ò lè rìn kọ́rùn jíjẹ́. inú mi dùn gan-an torí làjà ròyìn gbogbo bó ṣe bá wáṣẹ́ lọ́tún tó bá wáṣẹ́ lọ́sì tó tún wá jẹ́ pé lára àwọn kọ́sọ́mà tiẹ̀ pàápàá ló ń tún wá padà ríṣẹ́ ó lágbára o ó ṣe gan-an and to the best of my knowledge ẹ̀yin pípù igan ẹ̀ ṣọ̀rẹ́ mọ́ kí ni mò ń sọ ẹ̀ ṣọ̀rẹ́ mọ́ ẹ ti dánmọ̀ ìyá àbí ọ̀rẹ́ mélòó ló lè gbà kí ọ̀rẹ́ òun kó ṣoríire látara òun wọn ò wọ́pọ̀ làjà wọn ò wọ́pọ̀ ọlọ́run tó pa yín pọ̀ kò ní yà yín o èṣù ò ní yà yín o èṣù ò ní yà yín o ẹ máa jọ máa fi nǹkan dáradára ẹ máa jọ fi máa ṣe competition láàrin ara yín àti wípé ẹni tó bá ní dáadáa tẹ máa ṣe kó má ṣojú òun tá a bá sọ wípé omi ara wọn ẹ̀jẹ̀ ara wọn àti afẹ́fẹ́ tó ń fẹ́ ìrìn tí wọ́n rìn kó dọ̀tá wọn kò léèwọ̀. prayer ni sir normal. normal sir bọ̀dá lájà tó bá ti kúrò nílé yìí ó máa lọ kọ́lé tiẹ̀ ni. àmín àmín. wàá lọ kọ́ tiẹ̀ o. àmín. Déjì ìwọ náà kọ́ tiẹ̀. àmín sir. ẹ máa jọ máa fi oríire ẹ máa fi máa takò láàrin ara yín. àmín àmín. àmín. èyí tí mo wí yìí àrò mọ́. àmín. bọ̀dá ẹ má jẹ́ kí n là yín lóògùn púpọ̀ ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti Délàjà bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí nìyẹn bó dẹ̀ yẹ kó ṣe máa rí láàrin àwọn ọ̀rẹ́ méjì nìyẹn ẹ ti understand ohun Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ nítorí tí mo bó ṣe máa rí it's not by choice tó bá yẹ pé by choice ni mo lè decide pé mi ò fẹ́ bá ẹni ṣe ẹni báyìí ni mo fẹ́ bá ṣe ṣe ti understand mo lè decide pé olówó ni mo fẹ́ máa tẹ̀lé mi ì tẹ̀lé lé bọ́tọ́ Ọlọ́run tí mo nǹkan tó máa ṣẹlẹ̀ ṣọ́ọ́ mi ti yín sá kákan dúpẹ́ fọ́lọ́run náà ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Ọlọ́run sì kó máa rí nìyẹn sá. bàdá mi ẹ máa kó fi ẹjọ́ púpọ̀ dùn yín mọ́lẹ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ mú kí lẹ fẹ́ jẹ. anything mi níyẹn lé o. okay water. No, water is not good enough. This is what we do. Èmi á lọ kitchen sí máa dáná fún yín torí ọ̀dásùn dáǹdè kejì ara ẹni mi so I'll cook for you then you just tell me what you want to drink. Okay. Fún mi wine. Wine, okay. Boy, bring something good for me too. Ṣe ní ẹgbẹ́ ọjà dìde kọ́ lọ mú àlejò lèmi bọ̀dá mi fẹ́ ṣe lálejò. níní aláàbò rẹ nígbà ìṣòro òjijì rẹ ní máa ní ẹ ṣùgbọ́n kò yé ẹ̀dá. mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kékeré kọ́kọ́ tó lọ sí Abuja. tèmi ni kí n bẹ wá ṣe bí mo ṣe bẹ wá yìí àwọn bàbá wa dẹ̀ ní tá a bá fàgbọ̀fẹ́gun ṣe la máa ń jòkun ẹ lẹ̀ so I don't want you to see me as bóyá mo ń dá sí àfẹ́ ibi tó ń lọ ẹ àwọn yẹn ti bí mi tẹ́lẹ̀ wọ́n ní ṣé ẹni tí mo introduce àwọn yẹn ṣé èèyàn tó ṣe fọkàntán ni ṣé o ṣe trust mo ní bẹ́ẹ̀ ni Dèjì mo dẹ̀ mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ dáadáa o Yorùbá ní àkì mọ̀ wà lẹ̀ kó kú ní iṣu mo mọ̀ ẹ́ o má lọ débẹ̀ kó máa bá wọn hági o tó bá ti fún wọn mo mọ̀ pé ìwọ náà ti ṣe feasibility study ẹ̀ kó tó fún quotation iye tó dẹ̀ pé fún wọn tó bá ti yọ owó tó fẹ́ fi ṣiṣẹ́ tó ti rí èrè tiẹ̀ iye tán bá ní kó kọ sínú ìwé àbí iye yẹn là ń fẹ́ kọ sínú ìwé iye náà ní kó agree pẹ̀lú wọn tán bá ló kún sọ fún wọn pó kún tán bá dẹ̀ ló fa gbà fún wọn pó fà ní o má bá wọn jiyàn kankan. Délàjà yes. tí n bá get nǹkan tó ń tọ́ láti sọ fún mi sí ni pé tó bá jẹ́ pé 200,000 naira mo fẹ́ fi security iṣẹ́ yẹn my own gain lórí iṣẹ́ yẹn is 100,000 naira making 300,000 kí n wá table ẹ̀ fún wọn kí wọ́n ní kí n add 300,000 mọ́ making 600,000 naira tó bá ní pé bí n ṣiṣẹ́ yẹn kí n dẹ̀ wá gbà fún ọ bẹ́ẹ̀. kí ni tiẹ̀ ṣówó ẹ ni. àgbọn nǹkan mo bí ọ̀dà fún ọmọ yìí ọ̀là àlùbáríkà só ti sọ̀rọ̀ ọmọ tí ń sọ ọmọ pé bọ́rọ̀ ayé ṣe gbà nù bẹ́ẹ̀ ni o kò mọ̀ pé jẹ́ kí n jẹ ní dáyé òdùn eléyìí bóun ti máa wí nù ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yàn ọ̀bá ṣerú tó ní ó ṣeun ojú kan náà lólu odò òbí bọ́ọ̀lù ẹlẹ́dọ̀ àti pé bẹ́ẹ̀ yàn ọ̀bá ní roundabout kò lè bọ́ junction bẹ́ẹ̀ yàn roundabout kò abọ́ junction. Màámi ọ̀rọ̀ tí ò tiẹ̀ yé Dèjì ni pé irú iṣẹ́ tó fẹ́ lọ ṣe yẹn tó ń bá wò pé iye tí wọ́n ní kò ń fi lé ó ti ká àtòjú owó àtèrè tó ó ní ká ní 200,000 èrè 100,000 Màámi tó bá kọ̀ fún àwọn ènìyàn báwo ló ṣe fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ 200,000 tó máa yọ 100 tó máa fi kówó jọ ń tiẹ̀ nígbà tó bá ti kọ̀ báwo náà ṣe máa fún ní mi kò kún ẹ̀.
iye tó máa fi lé tó bá gbà fún wọn á tún fún iṣẹ́ mi wọ́n á fún iṣẹ́ mi iye tó máa rí ẹ̀ wọ́n á máa kojú á máa pọ̀ sí. ẹni àmọ́ tó máa ti fi sórí ẹ̀ kí n agree. kòkòrò ẹ fi sí owó tí ẹ kọ́. mo ti gbọ́ Delaja mo ti gbọ́ ẹ. ìrìn ẹ lọ́túnla ẹ I don't think Pamara I have something very important to do at the office so I have to get there early but màá pè é láàárọ̀ ọ̀túnla ẹ tó bá dẹ̀ ti ń lọ sí Abuja náà gbogbo ìgbà tí wàá fi wà lọ́nà ẹ náà máa make sure pé mò ń pè ẹ tí network bá ti wọ́n máa pè ẹ. ọmọ ìyá mi ṣe sùn ní ìyá yìí o. wá ṣe bí ó ṣe di ọ̀túnla ní ká ṣe lọ ká ṣe gòkàn. bẹ́ẹ̀ ṣe láti kékeré òpó lára rẹ ọkọ mi. ẹ má bínú. ọ̀rọ̀ àánú gbà. máa kọ́ ọ ayé. máa ṣe máa ń lẹ̀ jẹ́rìí gbogbo bí tá a fọkàn rí sí àti bí tá a fọkàn rí sí rí àdìdì ní agbára Ọlọ́run bó ṣe rí yẹn bí mi sọ yẹn bẹ́ẹ̀ náà ló máa rí ìwọ náà jẹ́rìí ìyàwó ẹ̀. thank you so much mo jẹ́rìí ẹ fún yẹn my dear. ṣé gan. ṣé o gbàgbé nǹkan kan. I'm okay mi ìgbàgbé ní tì ṣebí gbogbo aṣọ mi ló ti bá mi kó sí bíbá. ẹ ṣàgbà rọ́bà ìdáàbòbò ṣáàbà mi máa dáàbòbò rẹ̀ ṣùgbọ́n. kí ni fẹ́ fi lè ṣe. ọmọkùnrin yìí oorun ọjọ́ mẹ́ta ló máa sùn ta a lè ní gílọ́gbà ká má mú ìṣó ẹ̀. my dear Abuja tí mo ń lọ fún business ni it's not for pleasure please jọ àdúrà tó ń ṣe ni kó má ṣe fún mi thanks so much. ṣùgbọ́n mi sọ pé kò yìí. ní ọkọ mi. ọmọ mi o ti ń lọ bẹ́ẹ̀ ni ma. oògùn ilé ayọ̀ ò ní dáàmú bẹ́ẹ̀ mi ṣe máa gbọ́ etí mo fi ń gbúròó Àbújá o n ò dé bẹ́ẹ̀ rí n ò mọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó o bá ti ń lọ wọ́n ní bẹ́ẹ̀yàn bá ti wà nínú ọkọ̀ wọn léyìn àmọ́ pé tó dọ̀hùn tó o bá ti rí pa aago méje lu rọra yá àgbòtẹ́ẹ̀lì kankan ọ̀rá aṣọ bẹ́ẹ̀ tó o bá ti dàárọ̀ ọmọ àlọ́ tó o bá tún padà bọ̀ àlẹ́ bẹ́ẹ̀ náà ni kò ṣe bó o sì filé sí lọ́ọ̀bà kò sí wàhálà so ti gbọ́ ọkọ mi oògùn ilé ayọ̀ ò ní dààmú oògùn ilé ayọ̀. lóò mo sọ pé kò lò nǹkan sọ pé ò ní lò dọ́kọ̀ rẹ̀ ṣé bẹ́ẹ̀ sọ pé kò lò ó bá ní o lò ó lò ó àbí màá ní bó bá ní o lò ó lò ó ló máa lò èwo ni ló máa lò lò ó èwo ni ló èwo ni àtọ̀rọ̀ olúwa ẹni kíní ló máa lò. ẹni ṣiṣẹ́ Ọlọ́run nìkan ló dẹ̀ yóò ẹ. nílò ló bá dé. fọkàn balẹ̀ ní onílò tó tó. Ṣáàpù ní ti bọ́dọ̀. How do? Ọlọ kírun. Ṣé bí náà ti ń kírun? Ọ̀gá ó ti gbẹ́gun dúró mọ́ṣáláṣí ẹ̀ mo sọ pé kí èmi kúkú kúrò níbi èmi kò lè bá jẹ́ ọmọ ọ̀gá wà láyé. How do? Ọ̀gá yẹn kú ní. How do? Ọ̀gá yẹn kú ní ọ̀gá. Mo ti ń travel báyìí o. Wọ́n ti gbọ́ ọ̀gá mi. Tí n bá ti lọ tán, mo bẹ̀rẹ̀ sí ní máa lé àwọn ọmọ ọkùnrin àti àwọn Ọ̀gá ọ̀gá láíláí rẹ̀ mi kò lè tí n bá dé tí madam bá kọ́ pé ọba yìí. Ilé ọ̀gá àwọn lẹ́yìn Allah olùdí rẹ̀ Allah bísí ọ̀nà ọ̀gá. Yàrá àti sọ̀rọ̀ adájà yàrá wà máa tẹ̀lé. Màámi eléyìí fàájú èyí tí mo ṣe fún yín ní 2 weeks ago yẹn lọ. báyìí gbà ń bá fi gíláàsì wá àmọ́ bí ó kù sí. ọlọ́wọ́ bí mo tiẹ̀ ṣe ń wo yọ. Òwú ti tán lé ṣá. sọpọ̀ òwú ti tán. ara mi ń gbọ́ bá rí ra nǹkan. ọmọ yín. bọ́yọ̀ ti débi tí ń lọ. Olólùfẹ́. Kíni? Hello. Àrẹ kíni? Ẹni kọ́. Ẹni tó ní fóònù. Mọ́mí.
Mọ̀wùlẹ̀ jẹ́ wọlé máàbọ̀. Ìyá ti jẹ mí. Omi mọ méjì. Ìka kú mọ̀pọ̀ mẹ́sàn-án. Èkejì náà tún lọ ó tún lásìdẹ́ǹtì òun náà tó kù ìdákun ta mọ̀sẹ̀ èmi mà pé mọ̀sẹ̀ yàn Ọlọ́run ó ṣe dáa fún mi o ṣé tèmi ò bá mi báyìí Ọlọ́run o. Grandma ẹ má sunkún mọ́ nǹkan tá a kọ bí yín ò lè ṣe fún yín tó jẹ́ bàbá tèmi àti bàdá Dèjì tó lè dúró ṣe fún yín ẹ bẹ̀ Ọlọ́run kó má pa mí màá sanjọ́ fún yín màtàwọn àbúrò mi má sunkún mọ́. Kò sí. Ìyá mi ọ̀rọ̀ ti délẹ̀ ẹ pa mọ́ra ni àti wípé alápàdúpẹ́ lọ́lọ́run òun ló ń fúnni ọ̀nà ló tó ń bá padà. Ṣé kò ti dẹ̀gún ìdílé báyìí? Ẹ sọ fún mi, ṣé kò ti dẹ̀gún ìdílé? Màmá bí méjì, ọkọ mi náà bí méjì, ọmọ ṣọlẹ̀ ó kú. Ẹ wò mí pẹ̀lú aṣọ dúdú lọ́rùn. Mo ti dọ́kun ọ̀sán gangan, mo dọ́pẹ́ lójijì ẹgbà níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ọmọ méjì. Ìyàwó mi, wọ́n má tún fárúkọ dọ́lọ́run lẹ́bi. Má tún ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. Mami, ẹ wo, mo understand pé ọ̀rọ̀ yìí ó máa dùn yín bó ṣe ń dùn yín ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ má tún fi ẹkún ṣera yín léṣe. Ẹ wo, gbogbo àwọn nǹkan tó rẹ̀ ní odò ṣe fún yín ẹ̀yẹ kiri mi gẹ́gẹ́ bí ọmọ yín èmi á ṣe fún yín. Mo ṣèlérí lẹ́ni níwájú Ọlọ́run pé gbogbo nǹkan tẹ́ bá béèrè lọ́wọ́ mi láyé ni màá máa ṣe fún yín. Ẹ má tún ké mọ́. Ẹ jọ̀ọ́. Ṣé mò ń ké ni? Màmá ẹ má sọkún bó ti sọ ìkan Ọlọ́run ràn lọ́wọ́ láti lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ó ga o, kí ló ṣe wọ́n gangan? Ṣé wọ́n sì kì í? Accident mà ni. Accident ikú orú Ọlọ́run jọ ṣàánú wa o, má jẹ́ ká rìn jọ́ tẹ̀bí ń pọ̀ náà o. Ikú tó rí orú màmá arúgbó yẹn ń bẹ̀ tó wá jẹ́ kó rú àwọn olólùwọ̀n. Ikú yóò ṣe dáadáa. Jọ torí Ọlọ́run condition wà ní àwọn àbá yìí. Ìyàwó ló ń sọ àbí grandma àánú ìyá yẹn ṣe mí. Ọmọ méjì tán bí àwọn méjèèjì ló ti lọ yẹn. Ọmọ méjì ẹlẹ́dàá méjì ṣòfò alẹ́. Àánú ìyá yẹn náà ṣe mí. Àmọ́ yóò máa bàyàwó jù yá lọ ń gbà mí. Mo lè dáhùn béèrè yẹn Ọlọ́run la máa bí o. Wá dúró ó ṣe wá jẹ́ pé àwọn tó bá dáná kì í pẹ́ kú. Torí dáadé ayọ̀ nice. Anyways, ọ̀la ní 8 days ni wọn. Wọ́n mo ṣe take 2 days leave ní ibi iṣẹ́. Ìmọ̀ nílé ráyè wá ibi iṣẹ́. Ọ̀la a máa lọ bẹ̀. Wọ́n náà jẹ́ a máa kọjọ́ oore. Kò sí wàhálà, wọ́n náà jẹ́ bẹ́ẹ̀ tó bá di lọ́la èmi gan máa jí wá sílé yín, á lè jó lọ. But iṣẹ́ wa ń kọ́. Màá lè ti débi iṣẹ́ ni, màá pọ̀ ga. Mi ti already sọ fún wọn pé 2 days yẹn because mo ní láti wà pẹ̀lú wọn. Káwẹ́ ní bá rìn káyọ̀ lè gún régé, káwẹ́ ní bá rìn káyọ̀ lè ẹni orírọ́ ni tí ni níṣe ni lóore ọ̀rẹ́ mi. Ẹni orírọ́ sí ni níṣe ni lóore bẹ́ẹ̀ ni. Kéńgbé ní so bí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán. Kéńgbé ní so bí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán. Bàbá rí ohun tó jọ. Ilé ńlá nílé yìí o ó dẹ̀ tóbi púpọ̀ sùmọ́ká tó rí bí ọ̀sẹ̀ mẹ́ta sígbà tá a wà yìí ẹni tí ó ra lé máa mú wá síbi láti wá rà ẹ fọkàn yín balẹ̀. Ẹ ṣeun gan ẹ̀gbọ́n nǹkan tó yẹ kẹ́ sọ gẹ́gẹ́ bí ẹbí màmí náà lẹ ti sọ yẹn ṣùgbọ́n èmi ní contrary opinion sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí màmí
èròǹgbà tèmi yàtọ̀ lórí ọ̀rọ̀ ilé Dèjì. ṣe rí nígbà tí Dèjì ralẹ̀ tó bẹ̀rẹ̀ lé gbogbo ẹni mo mọ̀ ń pa ẹ̀. èròǹgbà tèmi ń gbà yẹn náà ni pé kémi náà ra ilẹ̀ kan kí n sáré máa kọ́ kémi àti ẹ lè jọ máa ṣe competition torí pé mo ń jowó nǹkan tó dáa tí Dèjì ń ṣe. ṣùgbọ́n ẹ̀yin àgbàlẹ̀ ní ẹ̀díẹ̀ kí ikú ká dẹ̀yìn ẹnu. mami kì í ṣe àwọn ọmọ òkú nìkan lẹ́yìn tí ẹ̀yin ẹ̀díẹ̀ tó kù filẹ̀ o àtàwọn dúkìá ẹ̀ báyìí náà ni. ṣẹ̀dẹ̀ rí Dèjì èmi àtọ́lọ́run nìkan la mọ nǹkan tó gbéṣe ní ìgbésí ayé tèmi náà. gbogbo bí mo ṣe ríṣẹ́ kò ṣe ẹ̀yin Dèjì. He's always been there for me, supporting me. Nsìn tí Ọlọ́run dẹ̀ jẹ́ kí Dèjì ti fi kú ṣàgbà tèmi mami mi lè díjú mi kí n sọ pé mi ò rí nǹkan ẹ̀. ẹ jọ̀ọ́ tẹ́ bá lè gbà mí láàyè èmi á kọ́lé ìparí. ewu uncle Laja ewu ẹ fọ̀rọ̀ lẹ́yìn sílẹ̀ o bùkátà tẹ́ máa bá mi gbé lórí àwọn ọmọ yìí kì í ṣe kékeré o àbí àwọn ọmọ ló ṣì kéré lọ́wọ́ mi yìí o. ìyàwó mi I know Ọlọ́run á ṣe Ọlọ́run á ṣe. èyí tí ẹ fọ́rọ̀ èyí ò lẹ́ ṣébi lédè yìí sówó tí ó parí rẹ̀ a máa ṣe kékeré. ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ̀wọ́ Ọlọ́run nínú àánú Ọlọ́run á ràn mí lọ́wọ́ mami èmi á parí ilé ẹ̀yin àtàwọn ọmọ ẹ lè máa gbé bẹ̀. yes ma eléyìí tí ìyàwó mi sọ yẹn náà nípa ìtọ́jú àwọn ọmọ mami Ọlọ́run á ṣe yẹn náà. ọmọ mi mà nira gbogbo ìgbà táyé bá ń jẹ ayé ọmọ máa bá gbà. ẹni orí bá sí ni níṣe ni lóore bẹ́ẹ̀ ni èmbè ní so bí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán. nasrul aqbilak wala ila siratika mustaqim wala alihi yaka qadiri wa miqdari lazim subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin. ọba tó ṣe pé alẹ́ di adìyàkà wàhábù kan ni ọba tí máa ń panilẹ́rìn òun náà lọ́ba tí máa ń panilẹ́kún ọba tí yóò pawálẹ́kún lónìí tẹ́ pé ìdùnnú ló ṣe fún wa kọlọ́n dákun gbogbo ọjọ́ táyé bá ń jẹ́ ọlọ́dà kọlọ́n má jàre ẹ̀kún wala alubarika anabi wa Muhammad wala iyaka na'budu wa iyaka nasta'in. ẹ ṣé àfa ẹ ṣé mo dúpẹ́ ilé àtọ̀nà gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ irú oore báyìí Ọlọ́run ní jẹ́ ọdẹ́kùnrin ayé kálukú mo dúpẹ́ lọ́wọ́ yín bó tiẹ̀ jẹ́ pé ọmọ mi àkọ́bí mi ọmọ rẹ̀ rèé òun ti kú àbúrò rẹ̀ tí ó wá bẹ̀rẹ̀ léyìí tọ́lọ́hún pé kó parí ẹ̀ tọ́rẹ̀ rẹ̀ fi wá ní màmá àní ta léyìí àkọ́ni fúnra àwọn lòun ó parí ẹ̀ ó sì gbìyànjú ó parí ilé ọ̀hún fún mi ẹ wo ọmọ òun bá wà ní ìlú òní o ṣùgbọ́n wọn ló ní sẹ́ ìbò fi rẹ̀ sọ̀fà kò sí bó ṣe fẹ́ ṣe ìdínú tí òjò wà ní àyìn ìyàwó rẹ̀ ní ṣe é mọ̀ pé ọkùnrin mi àmọ́ fẹ́ ṣe nǹkan tíyàwó rẹ̀ ọjà ẹnjìníà tí ó pè kọ́ gbọ́dọ̀ ṣe o ṣùgbọ́n mọ̀ yìí kò pé yẹn ṣe ìyá àwọn òun náà gbárùkù ti ọkọ rẹ̀ wọ́n jọba ń parí ilé yìí nǹkan wọn ò ní bàjẹ́ ẹ bá ń ṣàdúrà fún wọn dáadáa ẹ wo ìyàwó ọmọ mi nì tọmọ mi fi ilẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ilé tá a fẹ́ kó sì kí nǹkan kan má ṣe wọn ká má rí wàhálà lórí ẹnì kankan bó lè bá ṣe dùn tó lónìí kọ́ bá fi ọ wá. ìyá wa ọ̀rọ̀ yìí ò gbẹjọ́ wẹ́wẹ́ kẹ́ ẹ̀ máa dúpẹ́ ni màmá wa ẹ má sunkún ẹ̀rín ìdùnnú ló kàn lónìí ẹkún tẹ̀ ń sun lónìí nísìnyí ẹkú ìdùnnú ni gbogbo ọjọ́ táyé bá ń jẹ́ ọlọ́mọdé ọ̀rọ̀ ẹkún mọ́ wàlá àlùbáríkà Nábì wa Muhammad ẹni ká ṣàdúrà fún àwọn ọmọ yín tí wọ́n ti lọ sálẹ̀ kìyàmọ̀ tí wọ́n ṣe ìpìlẹ̀ eléyìí tọ́rẹ̀ wọ́n fi wá bá wọn parí ẹ̀ tí wọ́n ti lọ sálẹ̀ kìyàmọ̀ ọlọ́mọba wa kẹ́ wọn ọlọ́mọba wa foríjì wọn ọ̀rẹ́ wọn náà tí wọ́n wá wò yín ṣùṣùn tí wọ́n wò pé ojú tí ọ̀rẹ́ mi ojú ti tàwọn náà nìyẹn tí wọ́n bá yín parí ilé yìí tí wọ́n ní kán ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá àtìyàwó àtọmọ tó filẹ̀ kẹ́ lè máa gbé bẹ̀ àwọn náà bá bẹ̀ bí àmọ́ òṣìṣẹ́ ìjọba ni wọ́n ọkọ ọba àdàbà mẹ́jọ ṣàwọn lẹ́sẹ̀ ìyàwó wọn náà tí àwọn náà wá sọ̀pọ̀tì ọkọ wọn tí ó fi di pé wọ́n láǹfààní àti ṣe ohun tó tó yìí fún yín kọ́lọ̀ ń dákun obìnrin rere làwọn náà lọ́ọ̀dẹ ọkọ wọn wọn ní tá a bá wọnú ilé tó bá dùn ìyàwó rẹ̀ ní bẹ́ńbẹ́
ọba tó ṣe yín náà níyàwó dáadáa lọ́dọ̀ ọkọ yín ọlọ́run dákun àárín yín àtọkọ yín má jò ó dàrú láéláé wàlá àlùbáríkà nàbí wa Muhammad látòrí màmá àti ìyàwó ọmọ àti ọmọ tí wọ́n filẹ̀ àtọ̀rẹ́ tí wọ́n wò pé ó dá inú ilé yìí kó lè di gbígbé kọ́lọ́run dákun àsìkò tẹ́ ẹ fẹ́ kó sínú ilé yìí ọlọ́run dákun má jẹ́ rí wàhálà ń bẹ́ẹ̀ má jẹ́ rí dààmú ń bẹ́ẹ̀ inú ilé yìí má jò ó gbóná mọ́ yín. bismillahir rahmanir rahim kul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. rántí ni níṣe ni lóore bẹ́ẹ̀ ni kéńgbé ní so bí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán kéńgbé ní so bí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán. kí ni nonsense tó ń ṣe iná kí ló tó kó bedroom. I demanded for what is rightfully mine. Oh, the reactivate. Is this what I get from you? Lájà, ó fẹ́ pa mí ni. Kí ló dé? Ó láàánú ni. Màá lọ látàrọ̀ dalẹ̀. Ó máa sọ mi pé kí ni ó láàánú èèyàn ni. Ṣó fẹ́ pa mí ni? Ṣó jọ oúnjẹ ni? Jọ, ibi tó lọ yẹn ta ló rún ẹ bẹ̀. Àní ta ló rún ẹ níṣẹ́. That I don't feed you, I don't clothe you, I don't provide your basic needs. Ṣé mo rún ẹ níṣẹ́ ni? Ó ń bá mi dájọ́ sínsìn èmi 2 weeks. Ó ń sọ fún mi pé 2 weeks. 2 weeks? Tó o bá lè dúró 2 weeks Lájà, nothing for you then. Ó jọ oúnjẹ ni. Ó jẹ ẹyin àtẹ̀bà tó fẹ́ jẹ ni. Ó ń sọ fún èmi pé 2 weeks. Ọmọlọ́lá, tèmi ò bá ti lè fara mọ́ 2 weeks kí n filẹ̀ àbí? Ayaba wa dá sí. Tó bá ṣe pé wọ́n lọ kọ́ ni, àbẹ́mi lọ kọ́, tí mo lè sọ bride price ẹ, ayaba wa dá sí. wọ́n jọ ń ṣọ̀rẹ́. Kò sí kọ̀kọ̀ táyé ń dá sí. irun wo kòkó mọ́rí ó ṣẹlẹ̀ dáadáa. èkánná wo kòkó mọ́rọ́. kéńgbé so bí àdó àbẹ̀ orí. wọ́n yẹ sọ fún mi kẹ́ tó wà. mi mọ̀ pé ó yẹ kí n kọ lẹ́tà kí n sọ fún ẹ pé mò ń bọ̀. ó yẹ kẹ́ sọ fún mi o bọ̀ kò sówó lọ́rùn ìrìn àǹtí mi. ìwọ àti kòkòrò jẹ́wọ́jẹ́wọ́ ẹ̀ yìí ní gbogbo ìgbà. ẹjẹ ń jọ sí lọ́rùn kò sówó ẹ̀dẹ̀ mọ̀ pé màá ra ń da ọ̀ṣà àwọn kankan fún school. tí n bá wá bí nǹkan o. mo ti sọ fún dáàdì kan fún mi lówó káàdì ọ̀tá mi náà. ojú ò tí àǹtí ẹ mọ kí dáàdì fún ẹ lówó káàdì. àǹtí mi student mi jẹ́ ń bèrè student mi rí. all right kí n tó lọ màá rí ẹ jẹ́ kí n kọ́kọ́ rí dáàdì náà. jẹ́ kí n kọ́kọ́ rí dáàdì náà. kòkòrò jẹ́wọ́jẹ́wọ́. dáàdì mi. Ọmọlọ́lá káàbọ̀. ṣàlàfíà lẹ wà sá. àdúpẹ́. káàbọ̀. yes sir ṣàlàfíà lẹ wà. àdúpẹ́. Ọmọlọ́lá màá lọ́rọ̀ kan tó ń fẹ́ bi ẹ́. dáàdì ṣé kò lè. kò lè láàrin ọkọ àti ìyàwó kí ló lè fa ìjà láàrin wọn tó lè mú ìyapa wá. mi ì mọ̀ dáàdì. ó mọ̀. ọ̀dà ọkọ ẹ̀ wá síbí bẹ́ẹ̀ ni ó wá fẹjọ́ ẹ̀sùn mi. pé kí ni mo ṣe sà. ó ń sọ fún mi pé ọ̀sẹ̀ méjì lẹ máa ń bára yín ṣe tó máa ń gbà fóun. mo wò ó pé ọ̀sẹ̀ méjì ìgbà tèmi sì wà ń ṣàǹgóde pẹ̀lú ìyá ẹ̀ àmọ́ bá ṣe ń ṣe a máa ṣe inú wa máa dùn ni kí ló dé. dádì ẹ̀yin náà rí bí mo ṣe ń ṣiṣẹ́ máa kúrò lé láàárọ̀ 5 o'clock láàárọ̀ ọjọ́ tí mo bá tètè wọlé ni máa wọlé 8 alẹ́ ṣé ìgbà yẹn ni máa ráyè láti máa dádì ṣó fẹ́ pa mí kékeré ni. Beside daddy 2 weeks ni agreement wa ìgbà tá a dẹ̀ sọ̀rọ̀ 2 weeks ó accept ẹ̀ so kí ló dé tó ń complain sìn. Ọmọlọ́lá no má ṣe bẹ́ẹ̀ o kò dáa o fẹ́ lé ọkọ ẹ̀ síta nìyẹn o ọ̀sẹ̀ méjì o jí láago 5 o wọlé láago 8 ìyẹn sọ pé kó má ṣe nǹkan tó ní ṣe ni ìgbà tó jẹ́ pé orí ẹ̀ ló máa sùn mọ́jú má lé ọkọ ẹ̀ síta o mo bẹ́ẹ̀ ni o má jẹ́ kójú ọkọ ẹ̀ bọ́ síta tó bá bọ́ síta àti ra padà wálé kò níyà o jọ torí Ọlọ́run ilé ẹ̀ ò ní dàrú o wo bèmi pẹ̀lú mọ́mí ẹ bá ṣe jọ ń ṣe náà ṣé o gbọ́ pé àjàrí
má ṣe bẹ́ẹ̀. ẹ̀yin náà mọ̀ pé gbalẹ́ ní gbà lọ́la nígbà tára òun ṣòkúta ṣó fẹ́ pa mí kékeré ni dádì. kú bá wò ṣé ó ń pààyàn ni téèyàn bá ń ṣe lójoojúmọ́ ọ̀sẹ̀ méjì márùn-ún kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ oyún ló lè dé ọmọládẹ fẹ́ fi bí lọ ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ má jẹ́ kó tún fẹjọ́ yẹn wá sùn mí mọ́. tó ti bọ́ lọ mú inú ẹ̀ dùn o torí pé ìgbà tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá jọ wà nílé tí wọ́n bá dùn òun ní gbogbo nǹkan ní máa lọ tó ti yẹ. àwọn máa mi dà. àìpẹ́ yìí náà ní school bus wá gbé. mo ti mọ̀ mo mọ̀ fẹ́ bọ́ sọ̀rọ̀ kan ni ọ̀ làlùbárí ká o yọ kẹ́ni bí nánà. mo tẹ̀ tí pa mi wá ṣé kò sí àmì mà. nǹkan ò ní í ṣe ọ́ tọkọ rẹ̀ kú ní ìsìn tó sùn mélòó. mọ́mi ṣebí last week ló pọ́dún mẹ́ta. mo sọ bẹ́ẹ̀ mo ní ó ti lé lọ́dún mẹ́ta ṣùgbọ́n bó wa ló ṣe jẹ́ bó ló ṣe jẹ́ mò ń wọ̀ bó bá jẹ́ pé wọ́n lọ́ba kú ni má bínú ọlọ́run ní jí okú tó bá jẹ́ pé lódì rẹ lọ́ba kú ni ọmọ mi ò ti fẹ́ yàwó mo wá wò pé láti gbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ó yẹ kó kí n tiẹ̀ mọ́ gbọ́ ẹ ló máa jà ẹ̀ ń bo ní kí n ti pàdé yín o á pàdé ìwọ̀n gbọ́ nǹkan kan mo sáré pé ọ̀sádùn ni mo wá ní kí n sọ fún ọ pé ọ̀wá wá kò fi ṣàdá kó wá ẹnìkan tó bà fẹ́ wá a máa gbọ́ o farabalẹ̀ mẹ́rin tó bà mú ni o wọ́n mú kú mo tọ́lọ́ kó gbẹ́ni gbogbo àwọn ọkùnrin tí a bẹ́ẹ̀ ta ní ìsìn. kí ló dé wá ìtẹ́ wá ń sọ̀rọ̀ báyìí mo ṣàtẹ̀ bímọ méjì fún yín ọlọ́mọ méjì ó má dẹ̀ kúrò nù kí ló bí ẹjọ́ kí ni mo tún fẹ́ fọkọ ṣe nígbà tí mi kì í ṣàgàn ṣé bẹ́ẹ̀mi àti yín àtàwọn ọmọ yẹn ṣe wà ṣé kò tí ì dá ṣé ẹ̀yin àtàwọn ọmọ yìí sìn ẹ̀ tí tu ọkọ ṣe fún mi ní màámi kí ló wá dé kí ló dé tẹ́ fẹ́ lé mi síta. tí ẹ náà mọ̀ wí. mo wà òkè báyìí ẹ má lé mi lára yín ẹ má lé mi síta. ilé ọ síta má mú òun kú mu sáwà ìtọ́ba dáa kan kó mu tó lóríṣiríṣi náà ní ọkùnrin tó wà níta dákun ọkọ mi ó láàánú gbà. ìgbà mi àbí kí ni mo rí báyìí sí ṣé ó possible ṣá no ṣé ó possible fine kàtà ìgbà wípé ọkọ mi ti kú ṣé ó lẹ́tọ̀ọ́ fún ìyá ọkọ mi láti máa sọ fún mi pé kí n lọ wá ọkọ mi lẹ́yìn ọmọ méjì káàtì sọ pé mi bímọ fún wa tẹ̀ tún ṣì gbọ́. màá mi fẹ́ gbọ́n ọkọ̀ tí màá sọ ni pé tí mo ní ìdẹ ẹni tí wọ́n ti wà ti pẹ́ ṣọ́ ní láti ṣẹ̀ṣẹ̀ máa ti fi sírìn ni. bàbá rí ohun tó jọ ní lójú àmọ́ ní kò ṣẹlẹ̀ rí. ọ̀rẹ́ òdodo àwọn àti eyín wọ́n jọ ń ṣọ̀rẹ́. irun wọn kòkò mọ́ rí ó ṣẹlẹ̀ dáadáa. èkánná wọn kòkò mọ́wọ́. kéńgbé so bí àdó abẹ́ òre. kò sóhun tí ò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ìyanu lẹ́yìn tó jẹ́ o. kò ṣẹlẹ̀ rí ohun dẹ̀ ti ṣẹlẹ̀. ohun tẹ́ ẹ ní kò ṣẹlẹ̀ rí yẹn ó dẹ̀ ti ṣẹlẹ̀. èrò ọmọ ẹ̀ dáadáa mọ́ ó kúrú. dákẹ́dẹ̀rẹ́ ọlọ́run ní bá nípìn. ó ti yé bá ó ṣe lò gbà wá. ọ̀rẹ́ bí ẹ̀yin ó ṣọ̀wọ́n. ọ̀rẹ́ bí ọmọ ìyá ó ṣọ̀wọ́n. èyí tá máa ní kẹfẹ́ ní lójú tẹ́ máa ń fata sẹ́nu. kì í ṣọ̀rẹ́ tá máa ní gòkè ní lẹ́yìn tá máa mẹ́gùn lọ́wọ́. kì í ṣọ̀rẹ́ dá ò lè fi léde lé ní. kéńgbé so bí àdódẹ ni. akèrègbè tó bí kéńgbé omi ni wọ́n dẹ̀ fi ń pọ́n.
kò ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ rí ó dẹ̀ ti ṣẹlẹ̀ ẹni gbọ́ tẹnu ẹ̀gà yóò mọ̀ ìwọ tó gbọ́ tẹnu ẹ̀gà wà lẹ́gà ń pàtó ẹ̀yà òdèdè pariwo mà lẹ́gà ń pa ọ́ lọ́wẹ́lọ́wẹ́ lọ́rọ̀ mi ò wẹ́lí èyí tẹ́mi gan rí ẹ kò ṣẹlẹ̀ rí ọ ẹlẹ́yinjú àánú abínú funfun bí gbá ẹmu màmá lọ́rẹ́ mi oníwà tútù bí àdàbà ní àyànmọ́ wa ń gbàgbọ́ làṣẹ ń ráyé gbé kèǹgbèsò bí àdó dàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán ó bá tán bẹ́ẹ̀ ni. ìyá olúwa pẹ̀lú mi ọlọ́run ní fi ọ́ lẹ̀ o ọlọ́run wà pẹ̀lú ẹ o mo bọ́ ọ sọ̀rọ̀ kan oṣù kẹ́ni oṣù kejì oṣù kẹta ń wúre kó o fún mi lésì mo wá ní tó bókè bá kọ̀ tí ó rè bá mọ̀mọ́ màmá ò sì dìde yóò rè bókè ni mo wá gbéra mo jáde tó mo ti bọ́ ọ̀rọ̀ kọ. màámi alákọ̀ọ́kọ́ náà mo ti sọ fún yín pé mi ò wá ọkọ ẹ̀yin àtàwọn ọmọ mi méjì yìí ẹ ti tó mi ṣe ọkọ o mi ò wá ọkọ ẹlẹ́nkejì ní pé kò wá pọ́síbù sẹ́ kí n máa lọ wá ọkọ kiri fúnra mi èmi kọ́ ni mo máa dẹnu kọ ọkùnrin ló máa dẹnu kọ mí ọkùnrin ò dẹnu kọ mí kí lẹ fẹ́ kí n ṣe. má yọra rẹ lẹ́nu mo ti bọ ọ̀rọ̀ kọ. ẹ bá mi rí ọkọ. bẹ́ẹ̀ mọ́mì ẹ bá mi rí ọkọ. bẹ́ẹ̀ ókè mo ti gbọ́ o ọkọ náà wàá dá wa bí ọkọ aṣàríyáwó ìyàwó arọ́kọ. kì í tí ìtàsíkò tí wọ́n fi hàn ra yín mo wá kọ́kọ́ ní kí n ṣàlàyé fún wọn kó tó di pé àjọṣepọ̀ mi. ǹjọ́ jẹ́ mọ̀ pé lájọ rí ọkọ rẹ ó ní mo ní kọ́ fẹ́ torí jọ́tọ̀kọ rẹ ti kú ó ní gbogbo ohun tí n bá fún ni lòun ó sì fún mi ní sì ń tọ́jú wa ń tọ́jú ọmọ rẹ ń tọ́jú ìwọ náà kò sí tó fẹ́ tí ò ṣe kò sí tẹ́mi kìíní náà fẹ́ tí ò ṣe fún mi màá ní kò kúkú yẹ kó o tó wulẹ̀ bóde kò kúkú wà lákàtà mi ń bí. ẹ dúró kálẹ̀ pé ìyá yìí ẹ ṣe fẹ́ fi mí ṣe ẹ̀sìn ẹ fẹ́ fi mí ṣe lẹ́yà kí ló dé kí ni mo rà ń gbà yín ṣé bẹ́ẹ̀ náà tẹ̀ wá níwà mi ò tẹ̀ wá dá rárá nù lé yín ni àbí kí lẹ fẹ́ máa ní mí lára fún alákọ̀ọ́kọ́ mi ìsúnkú ọkọ wá bá yín ẹ sọ pé kí wọ́n kọ níṣẹ́ tí wọ́n sọ pé best friend ọkọ mi ọ̀rẹ́ ọkọ ti tèmi ni kí n fẹ́ màámi pé mo ya wèrè kọ́hún. irọ́ ẹnu mi ò gbájúgbájú mi sílẹ̀ ẹyẹ ni mí lára nǹkan tí ó dán ọ̀nà orúkọ méjì kò dá ní ẹ wọ́ mi ilé ìdí níṣẹ́ sí lélẹ̀ kí ló dé gan-an kí ni mo ṣe fún yín bẹ́sẹ̀ ń di ọkọ mi ẹgbẹ́ kan fún mi lórúkọ tí ìyá àti bàbá ń sọ mi ẹ ṣàfẹ́ sọ mí ìyá yìí kí ni mo ṣe fún yín kí ni mo rà ń gbà yín kí ló dé náà níbo ló ti ń ṣe mí ẹ̀ tí a kò bá fi mí ṣe lẹ́yà. òfin mi sórí ìjọba. bàbá rí ohun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí o bàbá rí ohun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí ọ̀rẹ́ òdodo àwọn àti eyín wọ́n jọ ń ṣọ̀rẹ́ irun wo kòkò mọ́rí ó ṣẹlẹ̀ dáadáa èkánná wo kòkò mọ́wọ́ kéńgbé so. ló pa yín lẹ́kún ṣé ọ̀rọ̀ tí girama sọ ló ń pa yín lẹ́kún girama ò lè rí nǹkan tí ò dáa kọ́ tì yín sí ẹ̀yin náà ṣáà mọ̀ pé látìgbà tí dádì wa ti kú dádì Tamilore àwọn ló ń ṣe gẹ́gẹ́ bí bàbá sí wa mọ́mí ẹ jọ̀ọ́ mọ́mí please hear what grandma said mọ́mí please. ọ̀rọ̀ tó wà lẹ́yìn ojú ogbórí yìí lọ nǹkan tí ó ṣẹlẹ̀ rí nílé Káàárọ̀ Oòjíire ní grandma sọ pé kó wá ṣẹlẹ̀ lórí mi kò ṣẹlẹ̀ rí kò lè yé yìí ikú dọ̀rọ̀ ikú bá nǹkan jẹ́
látijọ́ ètò tí lọ́ọ́ bójú wẹ̀yìn ìkà ní àmọ́ ó tiẹ̀ ti wá dábì tí mo ra ka ẹ mọ́ ìwọ ibikíbi tóun tó fẹ́ wọ̀ ní ẹni yìí àjọ máa lọ àjọ máa wọ bẹ̀ ní àjọ máa sùn àjọ máa jí nítorí pé mi ní fẹ́ sílẹ̀ lélẹ̀. Ọmọ́tọ́lá ni olólùfẹ́ mi má bínú sí mi lóòótọ́ ni mo fi ẹ́ lẹ̀ pẹ̀lú ọmọ méjì láì dágbére sórí ìrìn àjò tí mo wá yìí ìrìn àjò àìrò tẹ́lẹ̀ ni ṣó dẹ̀ ríbi tí mò ń gbé ò lè bá mi gbé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ níwọ̀n 50 ọdún sí bàtà wà ní ilé ìgbé ọlọ́run kó wá bá mi gbé mi báyìí gbogbo tí mo fi sílẹ̀ tí mi ò lè ṣe bá mo máa ṣe kó tó di pé wọ́n á bá mi mo dẹ̀ mọ tó ń ṣe ẹ́ o tó lè mọ tó wà lọ́kàn ẹ̀. ọ̀rọ̀ tí màámi ń bẹ sọ yẹn farabalẹ̀ kó gbọ́ wọn dáadáa bẹ́ẹ̀ ni màámi ò lè ṣe ẹ́ lọ́nà gbogbo ohun tó bá sọ fún ẹ pátá ni kò ṣe nǹkan tó bá sọ fún ẹ o kò gbọ́ràn sí wọn lẹ́nu kò ṣe. o lè lọ o. Déjì. tó jẹ́ wípé nǹkan tí grandma sọ pé kì í ṣe táwọn ọmọ náà bá mi sọ̀rọ̀ pé kì í ṣe náà ni mo tún máa tún fi lálàá pé Déjì náà sọ pé kì í tún ṣe ṣàfẹ́sọpá làágọ̀ ní báyìí tí wàá fún mi mo ṣe máa ma forúkọ báyìí tún lálàá Déjì ìwọ ló máa wà nípò mi mọ́ o ààrí ìwọ ló ń rí wa o ṣé ò ń try láti san kókó fún mi ni. Oh my God, ṣe wá sí mi báyìí. Ọládìméjì ọmọ Owóyẹlé ìwọ ti wà nípò mímọ́ báyìí o torí gbogbo ohun tó ṣókùnkùn sáwọ̀ ẹ̀dá kedere ló hàn sí o. Ìgbésẹ̀ tí màmá ẹni kì í gbé àwọn ọmọ ẹni gbégbésẹ̀ náà kódà ìwọ fún rẹ o ò tún wá farapamọ́ jẹ mí níyà ìwọ fún rẹ o ò tún wá farapamọ́ jẹ mí níyà o tún fi hàn mí lójú àlá pé kí n gbégbésẹ̀ náà àmọ́ láàrin èmi àti Ọlọ́run o mọ̀ pé kò wá láti ọkàn mi lè ever fi ọjọ́ kan ro irú èrò bẹ́ẹ̀ torí pé sí èmi èrò burúkú ni àbí ó ṣe máa wá jí ọ̀rẹ́ ẹ̀ àmọ́ gbogbo ẹ̀ tójú sú mi ìmọ̀nà tí mi bá gbígbà Ọládìméjì tó bá sọ wípé o fẹ́ kí n gbé ìgbésẹ̀ yìí lóòótọ́ máa gbé nítorí tàwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí kí yàbá má jẹ́ àwọn ọmọ ẹ̀ dẹ̀ fọwọ́ sí i máa gbé ìgbésẹ̀ náà àmọ́ mo fẹ́ kó máa rántí níbi tó wà wípé ọmọ owó ìyá fẹ́mi àti ẹ̀kọ́ síra wa o mọ̀ pé kò lè mú mi kí n ṣe orú nǹkan bẹ́ẹ̀ torí ìdí èyí bá wa náwó sí i má jẹ́ ń kábàámọ̀ o má jẹ́ káráyé jèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi má jẹ́ ń ti kábàámọ̀ bẹnu Ọládìméjì lórí ìgbésẹ̀ yìí o jọ̀ọ́ o ó wá wà láàrin èmi àti ẹ àti yẹ ẹ àti Ọlọ́run ọba tó dá wa. Ọlọ́run jẹ́ kó lálùbáríkà mo ní ṣàṣetì o gbogbo ohun tó bá ń dán báyìí ọmọ ojú sí fún mi. láti gbà tọmọ mi ti kú ó jẹ́ kí n máa là ó ní gbogbo ohun tí n bá fẹ́ òní lọ́mọ ṣe fún mi ó sì ń ṣe inú ilé tí mo wà yọ láàrin náà ni wọ́n lọ kọ́ fún wa mo wá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ ní tí mo fẹ́ tọrọ lọ́wọ́ rẹ̀ sọ ma pé mi rẹ ti jọ ládé o ó ní gbogbo ohun tí n bá fẹ́
tí n bá tọrọ lọ́ọ̀rẹ́ ni lọ́ọ̀ máa ṣe fún mi ntí mo wá fẹ́ tọrọ lọ́ọ̀rẹ́ mo fẹ́ kó o ṣe fún mi. Mami pẹ̀lú àánú Ọlọ́run tó bá wà ń káwọ́ mi máa ṣe fún yín. ọwọ́ rẹ ló wà ẹnu kọ̀ọ̀kan jẹ́ hó fún mi lókun. ok ẹbí mi gbà yẹn. o ṣe bọ́wọ́ rẹ wà. ó tó dọ́ mẹ́ta nísìnyí máa pe ọmọ yìí mo ní tó gbòòtọ́ ọkọ rẹ ti kú ó ló ti lé lọ́dún mẹ́ta ó wá jáde kó lọ wá ọkọ ó wá ní sóun ọkọ síwájú sóun ọmọ wọkọ kíni mo ní bọ́ bá jẹ́ pé ìwọ lọ bá kú ọmọ tèmi ó ti fẹ́ yàwó òun ò lè máa wọkọ kí mo ní bọ́ bá rí bẹ́ẹ̀ èmi ọmọ bí wọn bá ṣe ṣe ìdí náà tí mo fi wá pé mo fẹ́ kí wọ́n jọ máa fẹ́ra yín tó bá bímọ fún ọ inú ilé náà láti wò. abáríhun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí o. bàbáríhun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí. àti èyí ọjọ́ ń ṣọ̀rẹ́. kẹ́ẹ̀jọ wà tọkọtaya kí èsì máa jọ láàrin lọ láéláé. ó ṣẹlẹ̀ dáadáa. èkánná ògo kò mọ́wọ́. kéègbé so bí àdó abẹ́ òre. kò sóhun tí ò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ìyanu lẹ́yìn tó jẹ́ o. kò ṣẹlẹ̀ rí o ó dẹ̀ ti ṣẹlẹ̀. Bàbá ẹ̀yin ni mo wá rí o ọ̀rọ̀ kan ni ó ń bọ́dà mi ẹ ṣáà rántí Dèjì ọ̀rẹ́ mi tó ṣaláìsí. bẹ́ẹ̀ ni kí ló dùn ọ̀pá ní fọ̀rún kẹ́. àtìgbà tó ti kú I've been trying my best. díẹ̀ sọmọ pé. ok mo ń ṣe ìwọ̀nba tí agbára mi ká fún wọn so mo dẹ̀ ṣèlérí fún màmá ìtẹ́lẹ̀ náà pé gbogbo nǹkan tó bá ti ń fẹ́ Ọlọ́run á máa ràn mí lọ́wọ́ màmá ṣe fún wọn. níjẹta òde yìí ni màmá yẹn pè mí opó ọ̀rẹ́ mi ìyàwó ẹ̀ tó filẹ̀ òun náà wà ń bẹ ṣe ni màmá kàn déédéé lé mi lọ́wọ́ mú wọ́n dẹ̀ fàwọ́ ọmọbìnrin náà wọ́n wá fi lé mi lọ́wọ́ pé dandan láò dandan gbọ̀n kémi àti ẹ̀ máa fẹ́ra wa. bẹ́ẹ̀mi náà ṣe kọ́ ha nìyẹn èmi fẹ́ sọ fún wọn pé kò lè ṣe ṣe ṣùgbọ́n màmá rán mi létí pé èmi mo ti ṣèlérí tẹ́lẹ̀ rí pé nǹkan táwọn bá ń fẹ́ wọn máa ṣe wọ́n wá lélẹ̀ yìí tí mo bá ṣe fáwọn á jẹ́ pé mo fẹ́ gbẹ̀mí àwọn ni. bàbá ọ̀rọ̀ yẹn ṣò mí lọ́wọ́ o mo ti wá rorò láti jẹ́ táyà mo lè sùn mo lè délé wí àbí tá a là á sọ rú ẹ̀ fún lé má rò pé ta lẹ lómi tí mo lè fọ̀rọ̀ lọ ẹ̀yin náà ni lóòótọ́ àgbàlagbà tó jù mí lọ dáadáa nìyẹn ṣùgbọ́n ẹ mú mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ni torí ẹ̀ ni mo ṣe tọ̀ yín wá o. má dán wò má tẹ̀sùn àwọ̀ erin ni ẹ̀mí èèyàn ń tọwọ́ tiẹ̀ bọ̀ Dèjì ọ̀rẹ́ rẹ tó ṣaláìsí gbogbo wa pátá la mọ̀ ipa tó ń kó lórí ọmọ àti ìyàwó ẹ̀ ó sọ ṣe bí ìyá nìkan ní rí n tó ń ṣe lórí wọn ni gbogbo ayé ní rí i ó sì ní tí àgbà jẹ tẹ́lẹ̀ kù kó tó níyà yóò tí àgbà bá mí kalẹ̀ tó bá ṣe hàn tó bá sọ̀rọ̀ ẹ gbà pé Elédùmarè lọ́wọ́ sọ̀rọ̀ náà ni lọ́fẹ̀ẹ́ kò sí ní tí ó ṣẹlẹ̀ kò ní yí ọ lọ́wọ́ kò ní bu ọ lọ́wọ́ tó bá rú ọ lójú kó bilẹ̀ léèrè jẹun fìrí kan yé ọ mọ̀ pé tí ìyá yìí fi lọ tọ́jú kan wá ṣe yìí dákun jẹun bí ẹ lè béèrè kan tí ẹ̀gbọ́n bá jọba tí ń jọba lọ́wọ́ láì kú ẹ̀gbọ́n so àbúrò lè ní kẹ́gbọ́n òun ó kù lórí oyè tó lè ṣẹlẹ̀ ó ti wá ṣẹlẹ̀ rí nígbà tí dàda ń bẹ lórí oyè ẹ̀gbọ́n Ṣàngó ni tó ń bẹ lórí oyè tó ń táwọn aráàlú ń gun gàràgàrà nígbà Ṣàngó dé inú bíi ó lé ẹ̀gbọ́n ẹ̀ kú lórí oyè ó jọba Ọ̀yọ́ ó sì mọ̀ pé oníkọ̀ṣẹlẹ̀ rí àbí ó wá ṣẹlẹ̀ ńgbà náà lọ́hùn mọ́ orí nǹkan ṣe sí o Ṣàngó jọba Ọ̀yọ́ gbé ó lé ẹ̀gbọ́n ẹ̀ kú lórí oyè ìyún ṣẹlẹ̀ ńgbà náà bó ti wá ṣẹlẹ̀ ńgbà náà tí wọn ò rí nǹkan kan ṣe sí i ní eléyìí náà wá fẹ́ ṣẹlẹ̀ báyìí tí ó ṣẹlẹ̀ tí ó sì nǹkan kan tí ó sì ṣe ọ tó bá ṣe tó bá ti gun ọ gbà pé èmi kì í ṣe mi mọ́ nígbà náà ló wà rí mi wò bí ìran ṣe bó tẹ́lẹ̀ ọmọ mi bí ọ̀rẹ́ rẹ ni ọmọ wípé àwọn alálẹ̀ ló ń tì ọ lẹ́yìn kì í ṣe èèyàn tó bá ti rojú wa bilẹ̀ léèrè wá bá mi n ó dúró tì ọ lẹ́yìn bíi ike fẹ́ o. ọ̀rẹ́ bàbá ẹ ṣe màá tún wá wò yín.
ikọ́ mi lè ṣẹlẹ̀ wọ́n ní kò ṣẹlẹ̀ wọ́n ní kò ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run bẹ́ẹ̀ ni o. Kábí ewúrẹ́ sọ àgùntàn kò ṣẹlẹ̀ rí yóò ṣẹlẹ̀ rí. Kábọ́bìnrin láàárọ̀ kó dọkùnrin lọ́sàn-án kò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ yóò ṣùgbọ́n àkọlẹ̀ nǹkan àkọlẹ̀ dàmú ẹ̀ẹ́dá pariwo dára láwùwà kò ṣẹlẹ̀ rí o. Nílẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ rí lára onílẹ̀ Káàárọ̀ Oòjíire. Sọ tí mo ní kí n sọ̀rọ̀ pa lọ tí mo ní ọ̀rọ̀ yàrá ni òun náà mo fẹ́ sọ yìí. Kí ló rọ̀ wọ́n? Èmi ò fẹ́ kẹ́ ẹ máa gbéra yín lọ ilé ìtura lọ bá sí nǹkan kan o. Gbogbo ntẹ́ ìbàdánwò ẹ̀ máa dánwò ní njọ́ tá a ti parí ilé ìlú ti ní yàrá yìí. Yàrá tó sì ní ìwọ náà ló ní. Mo bá ti fẹ́ máa wáyìn ẹjọ́ máa bára yín. Ńgbọ̀ bá yá ní ìsìn wọn mọ̀yànjú tí wọ́n gbà. Á pin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ọ̀sọ̀ọ̀sẹ̀ kan ní ọ̀sọ̀ọ̀sẹ̀ kan lọ́dọ̀ ìyàwó rẹ̀ lọ́hùn tí ò fi ní sí ọ̀rọ̀ bá ń kọ́ tí ò fi ní sí wàhálà nítorí mo ní kí n ṣàlàyé fún ọ nu. Ẹ túra ká omi gbóná gbọ́dọ̀ bẹ́nu pẹ́ ìmírí ìsùn òun ayọ̀ lásùn ọkọ̀ omi gbóná ìbẹ́nu pẹ́. Ṣé kò ṣe pé ó ń tí ẹ ṣe nǹkan tó ń fẹ́? Honestly, me really understand. I understand. It's okay. Bàbá rí ohun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí o. Bàbá rí ohun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí. Irun wọn kòkò mọ́ rí ó ṣẹlẹ̀ dáadáa. Èkánná wọn kòkò mọ́ wá. Ẹ̀ka àǹtí alágbàfọ̀ ṣé ò sì tarí yín. Àṣìṣọ́ ìní sátidé tí mo mọ́ ń bá yín fọṣọ yín ìgbà mo wá dé tí ǹtí ẹ̀ wá rí traces kankan bẹ̀ èyí ló mú mi wọlé. Ó ti ẹ̀dá tẹ́yìn náà mọ̀ pé ní sátidé ìgbà tẹ̀dẹ̀ ń wọlé bọ̀ ẹ ti wo bí ti máa ń kó aṣọ yín sí ẹ̀ bá aṣọ ń bẹ àbí. ok ìtumọ̀ ẹ̀ ni wípé mi ò nídìí láti bá mi fọṣọ mọ́. Ẹ dákun nítorí Ọlọ́run kí ni mo ṣe kí lẹ́sẹ̀ mi ẹ dákun. Adé kan ni ó béèrè ni ó dẹ̀ fẹ́ mọ̀ díẹ̀ máa wá sọ fún yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ni nǹkan tó fún yín ní àyà kí ló kó yín láyà tí máa fún yín ní ọṣẹ gidi láti fi fọ aṣọ mi tẹ máa mú ọṣẹ burúkú ọṣẹ ràlẹ̀ràlẹ̀ tó ń tẹ fi lọ fọṣọ fún mi. Èmi mọ́mì tún mi ṣe yìí lè ṣerú ẹ̀ fún yín mi bẹ́yìn náà ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀rú èèyàn tí mo jẹ́ ẹ ṣàbúrú fún mi ká mọ̀ tí ẹ sọ nípa owó tẹ mọ́ ń fún mi ṣe bá sọ ọrùn mi ẹ̀yin lẹ kó fún mi bàtà tí mo wọ̀ wá ẹ̀yin lẹ fún mi bó ní ṣe wá pààrọ̀ ọṣẹ mọ́ yín lọ́wọ́ ẹ dákun torí ọdún èmi ẹ ṣerú èèyàn báwọn. Torí pé ẹ ní ọṣẹ tẹ máa fi wẹ̀ nílé òun lè kẹ wá mú ọṣẹ tẹmí rà fún yín láti fi fọ aṣọ kẹ mú lọ lé kẹ wá kó ọṣẹ ràlẹ̀ràlẹ̀ bóyá lókùn tẹlẹ fáwọn èèyàn kù kẹ wá fi hàn máa fọṣọ mi èmi wá mú aṣọ mi pé kí n wò ó wá run ọṣẹ burúkú ṣé mi rán ọṣẹ burúkú fún yín ẹ jọ kí lẹ fẹ́ tí mi ṣe fún yín. Ẹ dákun màdàmú ẹ bá ń bẹ̀ wọ́n olóore mi náà jẹ́ tán bá kọ̀ tán láwọn ò gbà sọ fún mi mọ́ kò sí ní táàmù jèmi àtàwọn ọmọ méjèèjì ẹ bá ń bẹ̀ wọ́n ẹ dákun torí Ọlọ́run. Kí ni mo fẹ́ fi ṣe ẹ dákun torí Ọlọ́run. ẹ wo mi ò ní di báàgì kankan mi ò ní aṣọ tí mo fẹ́ gbé fún iṣẹ́ sí gbọ́ ẹ máa lọ. màdàmú ẹ bá ń bẹ̀ wọ́n ẹ dákun torí Ọlọ́run. madam ṣé ibo lẹ́yìn náà máa ń kọ́ àwọn ọṣẹ tán máa fún yín sí. Èmi kò sí tí mo fẹ́ fọṣẹ wọn ṣe mọ́mì tún mi ṣe dá sí mi pọ̀. Kí ló wá dé táṣọ wọn wá rùn ní ìtẹ̀ for last. Ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti pààrọ̀ gbogbo àwọn nǹkan tán fi ń ṣe èlò ọṣẹ òní ìjẹ́ pààrọ̀ aṣọ mọ́mì tún mi ṣe náìsì sí mi gan. ọ̀rẹ́ wàá forgive me o ṣùgbọ́n jẹ́ kán bẹ́ẹ̀ fọ. ẹ wò ìyá alágbàfọ̀ ẹ jọ láìyá ta mi lọ rẹ̀ ká ní kò ń ṣe ọ̀rẹ́ mi tó bá yín dá sí mo ti rò pé èmi àti àjọ ní àjọṣepọ̀ kankan mọ́ kò sí wàhálà
ẹ máa lọ síta ẹ lọ máa pọn mi tí n bá ṣe tọ́pẹ́ lọ́rẹ́ mi à ń kó àwọn aṣọ jáde fún mi. ẹ ṣeun o ẹ ṣeun o dúpẹ́ o. In fact ìjọ yẹn báyìí inú bí mi nígbà tí mo dé ìgbà tí mo ní kí n mú aṣọ tèmi wá rún àwọn báwo ni kú jókòó. ó dẹ̀ ń dáná látàárọ̀ kò tí ì rẹ̀ dùn. tí n bá ti ṣe tán wàá rí o ti fẹ́ fi òórùn yẹn o ti fẹ́ fi jẹ ẹ̀kọ́ tán àbí. ọ̀rẹ́ ó ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ mo dẹ̀ fẹ́ jẹ́ kó fura. kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ ọkọ ẹ tó ṣaláìsí. ní àwọn kú Dèjì. mo rí ọkọ ẹ pẹ̀lú àwọn ọmọ wọn ní tree níjẹta. ìgbà tí mo tẹ ọkọ rí wọn mi mọ̀ pọkọ ẹ nínú ọmọ kan rí àwọn ọmọ yẹn tó ṣe ń ṣe shopping tó ń ra oríṣiríṣi nǹkan tó ń pe dáàdì dáàdì dáàdì. ìgbà tí mo máa gbójú sókè ló di dáàdì yìí èmi rò pé ó normal nù at least bàbá kú òun ló ṣe fáwọn ọmọ yẹn. àmọ́ nǹkan tí mo wá rí tó já mi láyà tí mo torí ẹ̀ ní màmí ìgbọ́dọ̀ má sọ fún ẹ. ìyàwó ọ̀rẹ́ ọkọ ẹ tó ṣaláìsí àtọkọ ẹ mo lérò pé nǹkan kan wà láàrin àwọn méjèèjì. ìyá ìwà ìyá ayọ̀ kò sí kankan. ìgbà tí mo sọ pé mo lérò ó bá béèrè pé kí ni nǹkan tó dé tí mo sọ bẹ́ẹ̀. ókè o kí lẹ rí o. ìgbà tó máa ra nǹkan tán nínú ìtú yẹn tí òògùn wọn bọ́ta wọn kẹrù sínú mọ́tò ìgbà tọ́kọ ẹ fẹ́ lọ síbi driver side ọkọ ẹ wá pẹ́ẹ̀kì ìyàwó rẹ̀ ọkọ ẹ dáàdi yín wọ́n pẹ́ẹ̀kì ìyàwó rẹ̀ wọn. ìyá ayọ̀ àti làjà mi. wo Búkì ò rí nǹkan kan imagination ni bóyá torí pé o ti rí wọn papọ̀ tó wà wájú mọ́tò ló ṣe rò pé ó pẹ̀kẹ́. èmi náà mọ̀ pé ò ní believe lẹ́sẹ̀kẹsẹ̀ mo láti padà wọlé pé àbójú mi ń tàn mí nàbí mi tí mo rí ni mo wá lọ bọ́ ọ̀rẹ́ mi tó ń ṣiṣẹ́ nubẹ̀ mo ní kó má bínú pé àwọn tó wà yẹn pé ṣó mọ̀ wọn àwọn ní Mr and Mrs ni wọn pé wọ́n máa ń wá dáadáa fún nànà fún wọn máa wá ń ṣe shopping lọ́dọ̀ wọn bá òkè mọ́rọ́gò o kì í dágbére fèmí pé dáàdi yẹn máa ń gbé ẹ jáde tó yẹn òun ṣe ni kí n wá sọ fún ẹ ṣó mọ̀ pé tí nǹkan kan bá ṣe ẹ bí ìbàtẹ́kẹ́ mi náà ló ṣe nǹkan tó bá dẹ̀ bá ojú ó ti bá imú mi dẹ̀ lè gbàdúrà kí nǹkan burúkú ṣe ẹ o òun ṣe á ní kí n wá bá ẹ kí n sọ fún ẹ kí ìwọ náà báyìí kó dájú ẹ yìí báyìí kó là á sílẹ̀ báyìí kó fi ní nǹkan tó ń ṣẹlẹ̀ kó lè tè mọ̀. Lájàmí àti ìyá ayọ̀ Mr and Mrs papa ó mọ̀ pé àwọn èèyàn máa ń sọ̀rọ̀ tó bá ti rọ́kùnrin àti obìnrin papọ̀ báwo ti tán pé Lájà gbé mi jáde àbí kò gbé mi jọ òun náà mọ̀ pé I'm a very busy person I'm very very busy èmi gan ní time àti bá jáde so pé Lájà wá Mr and Mrs yẹn ni pé wọ́n ti ń lọ bẹ́ẹ̀ ní gbogbo gbà ọ́ normally náà ó mọ̀ pé àtìgbà tí bàbá Dèjì ti kú Lájà has always been there like bàbá àwọn ọmọ yẹn because mọ́mì ìgbà tí mọ́mì máa ń ké lójoojúmọ́ Lájà ní mọ́mì máa dúró ìdúró ọmọ fún yín so that is what he has been doing pé peck or Mr and Mrs. Lọ́lá. ayé ń ṣerú ẹ̀wọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ọgbọ́n náà dá sí i. then mo trust Lájà ṣá mo trust him as in I trust him with my life kò lè ever ṣe. anyways ọ̀rẹ́ ẹ̀bẹ̀ ìbí pa. mo jẹ́ sáré bẹ́ẹ̀ ó lè kó máa gbọ́ ikú ni. níbo ló ti ń bọ̀ ní tàní. ibi iṣẹ́. ó wá gọ́wọ́ ẹ̀ ní Lájà all right Lájà jọ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ and I want nothing but the truth jọ kí ló wà láàárín ìwà àtìyàwó rẹ̀ ìyá ayọ̀. kò sí nǹkan kan láàárín àwọn méjèèjì. Lájà mo ti ṣe findings mi mo dẹ̀ ti rí i pé òótọ́ ni gbogbo nǹkan tí mò ń gbà tí mo fojú mi rí o fẹ́ sọ fún mi pé o pẹ́ẹ̀kẹ́ ní tìtẹ́ lọ ni. Why are you raising your voice at me? I'm raising my voice. Yes, you are raising your voice at me. Lájà. Ọmọlọ́lá, you are raising your voice at me. Why? mo ń sọ fún ẹ pé kò sí nǹkan láàrin mi àti Ayọ̀ kí ló fẹ́ gbà ń bẹ̀ iṣẹ́ ò dẹ̀ ka ẹ lára tíṣẹ́ bá ka ẹ lára ò ní máa tójú bọlẹ̀ máa tẹnu bọlẹ̀ máa tójú bọlẹ̀ káàkiri tó fi wá rẹ́ nìkan tó ń pẹ̀kẹ́ nìkan ní ìtìrì what nonsense are you talking about. ìyàwó ọ̀rẹ́ Lájà
Ojú òun ti ẹ̀ ni. Ìyàwó ọ̀rẹ́ mi ni náà. Ṣé mo máa fẹ́ ìyàwó ọ̀rẹ́ mi ni? Mo ní kókó sí láàrin àwọn méjèèjì. Just get that into your head. Ó máa better because tí ìkòkò bá wà láàrin ẹ̀yin méjèèjì. Ẹlẹ́mìí àmúkan ní èmi àti ẹ̀. Ọmọ lọ́dọ̀ keep quiet. Mo bọ́ láti fi ṣẹ́ mi, mo jẹ́ kí n délé. You're asking me this? For what? Are you threatening me? Excuse me. Yorùbá nílẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ nílẹ̀ onílẹ̀ kárọ̀ òjìrè kárọ̀ òjìrè kò ṣẹlẹ̀ ní onílé wa kò ṣẹlẹ̀ ní ládùúgbò. Mi ìwà bí ìwà kìíní lé ní mo wá sọ àṣírí tẹ̀mọ̀ fún yín ni àṣírí tẹ̀mọ̀ nípa ọkọ mi àti ìyá Ayọ̀ òun ni mo wá sọ fún yín lálẹ́ yìí màmá. Àṣírí tí wọn. Ṣé rí ọmọ yín tán rán lọ sábùjá pé oríṣẹ́ làbújá irọ́ ni nítorí kọ́ lè pa ọmọ yín torí kọ́ ń fẹ́ra wọn òun ló ṣe parọ́ pé òun bá bàbá Ayọ̀ ríṣẹ́ làbújá ni o màmá nísìn bàbá Ayọ̀ ti kú àwọn méjèèjì ti ń fẹ́ra wọn ọkọ mi àti ìyá Ayọ̀ ti ń fẹ́ra wọn torí pé bàbá Ayọ̀ ti kú màmá. N ò gbàgbọ́ bẹ́ẹ̀ ni n ò gbàgbọ́ àti pé ọ̀rọ̀ tó ń sọ yìí ṣé àwọn ni wọ́n dé accident sí ni àbáwọn ni ẹ wá àbí ọlọ́ọ̀lẹ́ oníṣọ́ọ̀ṣì àbò ní babaláwo ni ẹ wá sọ fún ọ bẹ́ẹ̀ pé tó pẹ́pẹ́sẹ́ wọn ni ẹ pa ṣàlàyé jẹ́ ń gbọ́. Abba mama everything is not about fa babaláwo or pastor mo fi ojú rí ni tí ojú bá dẹ̀ rí ẹnu á sọ ni mama ṣé ẹ gbọ́ gbogbo bó ṣe ń lọ nígboro ni mama ẹ gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn ń sọ káàkiri ni pé ìyá àyàtọkọ mi fẹ́ra wọn tí mo bá rí mi ní sọ ọpọlọ ni mo fi rí màmá ọpọlọ ni mo fi ṣe tí mo bá rí mo ní sọ náà. ọ̀dà èmi ò wádìí o torí mi ò gbàgbọ́ torí bọ́kọ rẹ bá wá àyìn kì í kọjá bí ajókòó yìí èmi náà sì wà ní àyìn níbo ni wọ́n ti wá ríra wọn níbo wọ́n ti máa fẹ́ra wọn. tí mo bá rí mi ò ní sọ mà tí màá ìyá Ayọ̀ bá ti wálé ẹ pé jáde kí wọ́n sọ lójú ẹ̀ tó bá ti mọ̀ pé irọ́ ni kó máa sọ kí máa bèrè àwọn question tí màá máa bèrè lọ́wọ́ ẹ̀ kó máa dá mi lọ màmá. Tó bá gbà pé òun ò ṣe I will ask her a lot of questions and she will give you answer now. Ìyá Ayọ̀ tí ẹ̀ sí nílé òun ò sí nílé bàbá wà ní ìbápè jáde irú ọ̀rọ̀ èyí ọmọ pé kéèyàn ọjọ́ jókòó kéèyàn òkìlẹ̀ rẹ̀ láàrin ara wọn ńlọ́dà ṣùgbọ́n kò sí nílé ó ti jáde àmọ́ tí ń bá wà lọ ṣèwádìí tó bá jẹ́ òótọ́ ó gbèrè gbọ́. Ok màmá ẹ wádìí o tẹ́ ẹ bá wádìí tí bá anywhere tí bá ti pàdé Ìyá Ayọ̀ máa yẹ ẹ̀yẹ́ ni màmá máa yẹ ẹ̀yẹ́ máa fojú ẹ̀ gbolẹ̀ ni ẹ wádìí sí o màmá ẹ wádìí o màmá ẹ má gbàgbé ẹ wádìí sí o. ilẹ̀ kárọ̀ òjìrè kárọ̀ òjìrè kò ṣẹlẹ̀ ní onílé wa kò ṣẹlẹ̀ ní ládùúgbò wa kò ṣẹlẹ̀ rí o kò ṣẹlẹ̀ rí. èèyàn wọnú ilé rẹ̀ wá bọ̀ ìwà ń bọ́ báwọn ó lè jáde sí kó bòbí tàbẹ́yìn kó ọmọ wo tẹ́mi kìíní yọ̀ọ̀dàn wò. Màámi ṣé kò jàre mi ni ṣé kò jàre mi ni ó dá ṣé mi ìfọkọ ẹ ni mo ń fọkọ ẹ náà ṣebí mo sọ fún yín mo sọ pé kí ni ìmàlẹ́yìn ẹ wò mí bọ́yẹ sọ mí lórúkọ nígbà tó máa sọ ń sè sọ pé mo mọ̀ pàkó ọkọ mi. ṣé mo gbàgbọ́ bí ọ̀bẹ pọ̀ ọgọ̀ ó ti dójú tì mí èmi rò pọ̀ bóde báyìí kọ́ ọmọ wo tẹ́mi gọ́dọ̀ wò ó ti disappoint mi o ó disappoint mi o. ṣe bẹ́ẹ̀ mọ̀ pé bíi tí ẹnu dí ẹsẹ̀ òde bẹ́ẹ̀ èèyàn mélòó ni mo fẹ́ rojọ́ fún un ẹ wá dúró gbogbo èèyàn tó ti máa gbọ́ ládùúgbò mi ilé jáde mọ́ ẹ sílé lẹ́yìn o mo dẹ̀ sọ ní títí. òwò láti jáde ni o ọ̀fẹ́ jáde ni wọn ti wá gbọ́kọ̀ rẹ wọn kọ́ èyí èsì sọkọ̀ rẹ ẹ gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ ìfẹ́ tó ń sọ yóò jẹ nítòsí òtẹ́mi lọ́rùn ọ̀tẹ́ lọ́rùn ọjọ́ wa bá kẹ́ẹ̀jọ fà á ni ọ̀tẹ́ lọ́rùn. ìjọ ṣẹlẹ̀ rí kábọ̀bìnrin láàárọ̀ kó dọkùnrin lọ́sàn-án kó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ yóò ṣùgbọ́n àkọlẹ̀ òǹkọ́ àkọlẹ̀ lámú ẹ̀ máa ń pariwo aláwọ̀ kò ṣẹlẹ̀ rí ó ilẹ̀ Yorùbá. tẹ́ẹ̀ ní jára àdúgbò sún ẹ̀ ní jára alẹ́ omi ariwo yín ló jí mi kí ló fàjà. Omi pípọn ni o mo ní kó wá kájọ lọ pọn mi ó ní orí ń ta òun pọ̀ òun ò lè pọn mi gbogbo ìgbà ló ti máa ń ṣe kinní yẹn kò ṣẹ́ni ló ti máa ń ṣe. omi pípọn Ìyábọ̀ kí ló fariwo. dadi ṣẹ́rọ́rọ̀ tó sọ yẹn kò ń ṣọ̀rọ̀ rárá láàárọ̀ yìí òun ló wá jí mi lórí bẹ́ẹ̀dì ó ní kí wá lọ pọn mi dadi mi ò tí ì pọn mi rárá ó ń sọ fún mi pé kí n fọbọ́ dadi mo tún jẹjà pọn píìlì kan dé láàárọ̀ yìí
ó sọ fún mi pé kí n má gbàgbé láti fọṣọ mi ò mọ problem rárá nulẹ̀ mi ì ríṣẹ́ tó ń ṣe pàtó mi wàá mọ problem tí ẹ pè mí nìkan ló máa fún ní wàhálà nulẹ̀ rárá kò dé fún mi rest of mind dáadé bí akẹ́ bá mi sọ fún ìdá kó kúrò nulẹ̀ àbí kó jókòó sáàyè ẹ̀ torí mi ò wáyé wàhálà rárá o mi ò wáyé wàhálà òun kẹrẹ ó wáyé wàhálà ń tiẹ̀ nǹkan tí ó ṣe lẹ́ran létí nìyẹn. Ìyábọ̀ kóró gbáwù lẹ́nu ẹ̀ ó rí pọ́ mọ́ àlè ni wọ́n yìí wàhálà lẹ́gbọ́n ẹ̀ ń ṣe tí ò fi lẹ́ran létí ṣé o mọ̀ pé gbọ́n ẹ̀ ni ajẹ́ pé wàhálà lèmi tí mo bí yín náà ń ṣe ni mo fi rí jágin ní báyìí o orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ó dàrú ọmọ àlè ìyá ẹ̀ lọ́jọ́ o ti já ìfun ìyá ẹ̀ jẹ gbọ́ mi dáadáa láti òní yìí tó bá pàṣẹ pé gbálẹ̀ tó ọgbà ọ̀jẹ̀ gbónágbókúyà fọṣọ gbálẹ̀ fọlẹ̀ pọnmi tó ọba tẹ̀lé kankan mbẹ̀ ìyá gidi lọ́jẹ̀ àgbà oṣù mẹ́sàn-án ni oṣù mẹ́sàn-án àti ọjọ́ mẹ́ta ló fi jù ọ lọ ẹ kọ́ ẹ wọlé. ọmọ nǹkan ó ṣe wá ṣe ní àjímọ́nú báyìí mo wò pé àkókò yìí ibi iṣẹ́ ni ọmọ wà. actually mo ti débi iṣẹ́ mo lọ take excuse láti sọ fún wọn pé mo ní important place tí mo lọ tí wọ́n á fún mi ní time kí n lọ torí ọkọ mi mo ṣe wá kò ń ṣèjà bí wọ́n fẹ́ jọ bí ìjà ní dádì. ṣáwo. dádì mi ì mọ̀ bóyá ẹ rántí bọ̀dá Dèjì tó ṣaláìsí lọ́jọ́ yẹn ọ̀rẹ́ ọkọ mi. mo rántí kẹ Dèjì ọ̀rẹ́ àti kéke mo rántí kọlọ́wọ́n fọ̀nù kẹ ọmọ dáadáa kọlọ́wọ́n fọ̀nù kẹ. àmì dádì etí mi ti kún ta kò sí nǹkan tí mi ò tí gbọ́ wọ́n ti débi pé wọ́n ti sọ kò mí lójú báyìí pé ọkọ mi ń fẹ́ ìyá Ayọ̀ ìyàwó bọ̀dá Dèjì tó ṣaláìsí. ìyá Ayọ̀ ìgbà tí mo gbọ́ kínní ó bà mí inú jẹ́ mo try láti ṣe gbogbo findings mi mo dẹ̀ rí pé òótọ́ ni mo ṣe gbéra nílẹ̀ gbọ́ gbogbo kínní etí mi ti kún ara mi ò balẹ̀ mọ́ mo gbéra mo lọ sọ́dọ̀ grandma ìyẹn ìyá bọ̀dá Dèjì tó ṣaláìsí mo lọ bá grandma mo sọ fún grandma ẹ̀wọ̀n nǹkan tí mò ń gbọ́ o ọkọ mi àti ìyàwó ọmọ yín láti ọ̀rẹ́ kékeré pé wọ́n fẹ́ra wọn grandma ní kí n má wọ́ọ̀rì wọ́n máa bá mi find solution sí grandma ìjọ o ẹ bá mi wádìí sí o títí dìsìn tí mo ṣe ń sọ̀rọ̀ dádì mi ì gbọ́ reply látọ̀dọ̀ grandma òun mo ṣe gbéra pé kí n wá sí bíbá yìí dádì ẹ bá mi kìlọ̀ fọ́mọ yín làjà dádì kó má ṣe o tó bá ti ń ṣe kó já wọ́n bẹ̀ dádì tó bá ti ń ṣe kí làjà já wọ́n bẹ̀ tí ò bá dẹ̀ ṣe kó má wọ̀ dádì mi tó lérí níwájú yín ẹ bá mi kìlọ̀ fún dáadáa if not ṣeun aya mi ilé ò ní dàrú ọ̀nà ò ní dàrú ọlọ́mọ ò ní pa ẹ lọ́mọ èké torí ọ̀rọ̀ tó sọ yìí mo gbọ́ ni o ní ti gbà nítorí pé agbẹ́jọ́ ẹnìkan dá bó bá jẹ́ àgbàlagbà àgbà òṣèkà ni bó bá jẹ́ ọmọ èké ìṣẹ́ ni èmi náà ó ṣe ìwádìí rẹ̀ fínífíní àti pé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. dádì bó ti confam ẹ. sọ̀rọ̀ confam. bẹ́ẹ̀ ni sà in fact ẹni tó sọ fún mi gan-an ìyẹn tó jẹ́ ọ̀rẹ́ mi tí bá ṣe pé mo ṣáájú ẹ̀ débi iṣẹ́ ni mo fẹ́ mú wá pé kó wá sọ fún yín kó ti ká wọn dáadáa. ẹ dúró tí làjà bá tiẹ̀ wá fẹ́ yàwó lé ọ ṣé ìyàwó ọ̀rẹ́ rẹ̀ tó kú lọ́wọ́ á yẹ kó fẹ́. ẹ já ṣe báyìí já ṣe báyìí kí ni èní náà. èní ni Wednesday sir. Wednesday ìjọ sátidé ìwé lọ bí iṣẹ́ òun náà yìí sì lọ. dádì làjà ẹ bèrè táìmù ni làjà fi ń wọlé ìgbà mi after 12 after 11 ló máa ń wọlé ọjọ́ Saturday tẹ̀tẹ̀ ẹ̀sán yẹn náà bóyá máa jí wá ni because ẹ bá jí wá 8 o'clock ẹ lè bá làjà nulẹ̀ ibo ló ń lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ ni ìyàwó ọ̀rẹ́ ibẹ̀ ló máa ń wà láti àárọ̀ dalẹ́ bó kúrò ń bíṣẹ́ ní 6 o'clock tó máa fi ń kúrò ń bíṣẹ́ ibẹ̀ ló máa wà after 11 after 12 ló máa fi ń wọlé kò ní táì fún wa ń lé mọ́ kò ní táì fẹ́ mi àtọmọ mọ́. ẹ já ṣe báyìí èmi ó jí wa ni
wọ́n ṣe ní àfẹ̀mọ́júmọ́ ní Ghana wọ̀lú bọ́ bá lọ tí wọ́n ariwo ọ̀tà wọ́n bá palẹ̀ ẹrú ẹlẹ́rù mọ́ wọ́n fariwo ta wọ́n jí wa. kò ṣẹlẹ̀ yóò ṣùgbọ́n àkọlẹ̀ ń kọ́ àkọlẹ̀ dàmú ẹ̀ là ń pariwo dára láwùwà kò ṣẹlẹ̀ rí ilẹ̀ Yorùbá. mo sọ pé òun fẹ́ ìyàwó ọ̀rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo pè the same thing tó sọ fún dáàdì ló sọ fún mi náà. Lájà ṣé torí pé ọ̀rẹ́ ẹ̀ kú ló ṣe fẹ́ ìyàwó ẹ̀ ni torí gbogbo alámọ̀ wípé ohun tí ò dáa kò lórúkọ méjì kò dáa náà ni kí ló dé máa fẹ́ ìyàwó ọ̀rẹ́ ẹ̀. bro kò sí nǹkan kan láàrin mi àti ìyàwó ọ̀rẹ́ mi lọ́lá ló mọ ibi tó ti gbọ́ kátikàti tó ń sọ kiri ó dẹ̀ ti bí mi so several times and I told her kò sí nǹkan kan láàrin àwọn méjèèjì kí ló fẹ́ kí n ṣe fún gan-an ibi tó ti gbọ́gbọ́kúgbọ́ òun ló mọ̀ ọ́ tó fi ń sọ̀sọ́kúsọ kiri mo ní kankan sí láàrin wa ẹ wò bá mi bọ̀dá mo ń sọ níwájú ẹ̀yin méjèèjì ń sọ pé nǹkan kò da èmi àti ìyàwó ọ̀rẹ́ mi pọ̀ ju pé mo lọ ń ṣe ẹ̀tọ́ tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ fún wọn lọ ẹ bá ń bí ń sìn ẹ bá ń bí gbogbo àṣejọ jókòó papọ̀ ẹ bí kó sọ lójú yín tí ó bá fẹ́ kí n délé àwọn ọmọbìnrin yẹn mọ́ nítorí pé ọ̀rẹ́ mi ti kún sí kí n fi ìyàwó àtàwọn ọmọ ẹ àti ìyá ẹ kí n fi wọ́n sílẹ̀ kí n má tọ́jú wọn níwọ̀n bá tágbára mi bá ká ẹ jẹ́ kó sọ lówájú yín tó bá dẹ̀ béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ kí n ṣàlàyé fún wọn pé ìyàwó mi ní kí n má dọ́dọ̀ yín mọ́ o. sọ gbọ́ mu tí ọkọ rẹ sọ ó ní kò sí nǹkan kan láàrin òun àti ìyàwó ọ̀rẹ́ mu bí ó bá wá dá ọ lójú tòótọ́ tọkàn òtúrú sí ṣé kó kúkú má débẹ̀ mọ́ tòótọ́. dádì mi ò ní kó má lọ bẹ̀ o ṣùgbọ́n ẹ bá mi kìlọ̀ fún kí kankan má sí láàrin wọn ò dádì kí kankan má sí láàrin wọn ò dádì. kò sí kankan ọ̀rẹ́ kòríkòsùn ni mò ń pè wọ́n kódà gan wọ́n máa pè wọ́n lọ́mọ ìyá kò sí kankan. ọ̀nkú èmi ti gbọ́ títí yín ṣùgbọ́n tí nǹkan bá lọ wà láàrin wọn nǹkan tó máa tẹ̀yìn ẹ̀yọ kò ní dáa ò dádì. ẹ wò wọn close ọmọ ìyá gan ni mò ń pè wọ́n kò lè ṣerú ẹ̀. dádì ẹ jẹ́ lọ́wọ́ jẹ́ mi. bàbá kò sí nǹkan láàrin wa kò sí nǹkan láàrin wa mi fẹ́ bínú ni o mi ò fẹ́ bínú ni o. kò ṣẹlẹ̀ rí o ṣùgbọ́n àkọlẹ̀ ń kọ́ àkọlẹ̀ dàmú ẹ̀ là ń pariwo dára láwùwà kò ṣẹlẹ̀ rí o nílẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ rí o nílẹ̀ Káàárọ̀ Oòjíire kò ṣẹlẹ̀. Mami. n bò wá gbà lọ látàárọ̀ ó kàn sọ fún mi pé òun jáde mo sì tún lọ ibi tí mo fẹ́ lọ mo tún wọlé dé òtún tí ì dé. Mami ẹ má bínú actually èmi mo ní kó wá bá mi torí ó pè mí ó ṣàlàyé fún mi pé òun mo bára òun ṣe ń ṣòun so àjọ lọ sọ hospital ni. ọsibítù amẹ́sọ̀ sàlẹ̀dọ́kì lábẹ́làbẹ́ ọmọ mọ̀ mo wà ní ilé ìtòfin ọsibítù ọ̀jẹ̀ ń gbọ́ kí ni sọ́tò kọ̀ọ̀kan lè sọ fún mi nínú ilé. kò fẹ́ dá yín láàmú náà ni mà. kí wọ́n wá lóde o. a ti lọ hospital yẹn bọ́n nǹkan tí dókítà ń sọ ó jẹ́ nǹkan tó ń da ọkọ mi láàmú. kí wọ́n lóde. wọ́n ló ti lóyún. wọ́n ló lóyún ọlọ́run ò ṣeun ọlọ́run mo dúpẹ́ ọmọ mi ò ṣeun o sùn lọ́run mo mọ̀ dúpẹ́ ọlọ́run ibi àfẹ́ gbèbè sí obì wù ń bẹ̀ kò sí nǹkan kan o ká máa tún di rẹ̀ ṣe lókù mo dúpẹ́ lọ́ọ̀rẹ́ ọlọ́run ò ṣe o. Mami ọpẹ́ lẹ́ ń dá ni. kí ló fẹ́ máa ṣe ọpẹ́ lọ́rọ̀ mi gbà. ẹ mọ bọ́rọ̀ èmi àti ẹ ti ń dá ọwọ́ lẹ́nu lé mi tẹ́lẹ̀ báwo ni mo ṣe fẹ́ wo ẹ̀dùn eléyìí já. àbẹ́ ìwà gbà mí lọ́wọ́ alájà yìí àdúrà tí ọmọ gbà ní kẹ́mi mi yọ̀ mọ́ bọ̀ tẹ́lẹ̀ mi ọ̀bà tí ì gbà ọ̀làdò yóò gbẹ̀já lágbára ọlọ́run sọ wá rí àsìkò díẹ̀ ni kò fún mi bí ọ̀sẹ̀ kan pàtí ọba ìdọ̀sẹ̀ kan gbogbo olùjútù bí ọba jẹ́ pé ikú bàbá wa bàbá ọlájẹ láyé mi. kò ṣẹlẹ̀ yóò ṣùgbọ́n àkọlẹ̀ ń kọ́ àkọlẹ̀ dàmú ẹ̀ là ń pariwo dára láwùwà kò ṣẹlẹ̀ rí o nílẹ̀ Yorùbá. gbogbo ilé ńkọ́. àlàáfíà la wà. ọmọ mi ńkọ́. bàbá wa náà ńkọ́. àwọn náà wà lálàáfíà. ẹ pẹ̀lẹ́ kú àbẹ̀wò wa
ẹ ṣeun. ìyá àjọjú òkú àlejò ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun ẹ kún fẹ́. ojú ẹ̀ ń dán. ọlọ́ọ̀lọ́ọ̀ náà ni. àwọn ọmọ ń kọ́. àlàáfíà ló wà olúwa ṣeun. Ọmọ́tọ́lá ni bí mo ṣe wò ẹ́ yìí ṣé kìí ṣe pé o ti fẹ́ra kù. sista mi àbóyún kọ́ ni fẹ́ra kù. oyún ni. ẹ̀yin gan fọ́níṣà báwo ni mo ṣe máa lóyún ṣéyàn tí ò nà kan ń lóyún ni. bí mo ṣe ń wò ẹ́ yìí tóyún bá jẹ́ 2 weeks lára èèyàn mo máa mọ o ti lóyún. ẹ máa gbà mí o èmi àti ìyá ọkọ mi la máa jọ ń gbénu lé pẹ̀lú àwọn ọmọ báwo lóyún ṣe fẹ́ fọmọ mi. má pariwo. mi ò lóyún sista mi ì lóyún. a ló lóyún. kí ló dé ẹ̀yin yìí lè tún di kókò òkè mo lóyún fine ló ẹ̀ dẹ́ ń lọ́ mi ń fún. o lóyún o gbénú ọkọ̀ fakọ̀ lábínú ìyá ọkọ ìwọ ọmọ yìí. sista mi ọ̀pọ̀lọ́ sọ pé tá a bá débi èrò ká fò. má jẹ́ ń fo eléyìí o má gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ tá a bá débi èrò ká fò níbo náà ti ń ṣe irú ẹ̀ tí ó bá tiẹ̀ fẹ́ lóyún ṣe bí wàá dọ́gbọ́ wàá kẹ́rù ẹ̀ bọ́ síta ń bí kó o tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ìyẹn lẹ bá wa bí ṣébi ò ìpa yín. ebi ń pa mí. tèmi lẹ bá wa. sojẹlẹ yóò ṣùgbọ́n àkọlẹ̀ ń kọ́ àkọlẹ̀ dàmú ẹ̀ là ń pariwo kò ṣẹlẹ̀ rí o lẹ́yìn Yorùbá. Yorùbá. ọ̀kan ní lọ́nù ilé mi ló jẹ́ kí n pè yín mo mọ bàbá mi tó jókòó yìí àwọn ni bàbá alájà mo mọ ọmọbìnrin tó jókòó lọ́ọ̀kan yìí oníyàwó làjà àná mi ẹ ṣé mo dúpẹ́ ìyàwó mi ni ẹ dákun bàbá mi wọn mọ yín o. ẹ ǹlẹ́ mọ̀ èmi ni bàbá Ọmọlọ́lá òun ló sọ fún mi pé ẹni kí n wá rí yín pé ẹ lọ́rọ̀ bá mi sọ. àná mi ni ẹ jèrè sẹ́ẹ̀bì inú báyìí ẹ pẹ́ fún wa nǹkan yóò ní bàjẹ́ ìyàwó làjà lọ wá bá mi lọ́wọ́ àfẹjọ́ kan sùn mí ó ní ọkọ òun lọ pa ọmọ mi ó ní kó lè bá a máa fẹ́ ìyàwó rẹ̀ bó sọ fún mi mo jìnnú mo ṣe bí ẹni pé wọn máa ti ń lọ bẹ́ẹ̀ ìrò mi ti ń jó lórí omi onílù rẹ̀ ń bẹ́ sàlẹ̀ odò tí ń lù fún èmi kíní yìí ni kò sí ní tó sẹ́yìn mi nú ẹ̀ kò sí ní tí ń ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ láàrin wọn èmi ni mo sọ fún wa méjèèjì pé kí wọ́n máa fẹ́ra wọn. bẹ́ẹ̀ni. ìyá ẹ̀yin lẹ ní kí wọ́n máa fẹ́ra wọn. bẹ́ẹ̀ni bàbá mi. ní ìyàwó ọmọ tiyín tó ṣaláìsí ẹ wá mú ìyàwó ọmọ yín ẹ mú lé ọ̀rẹ́ ẹ lọ́wọ́ ìyá nílẹ̀ káàárọ̀ òjíire ìmú tẹ́ ń sọ jáde lẹ́nu yìí èmi ò gbọ́ rí. ẹ jèrè ẹ wọ ọmọ alájà tẹ́ ń wò yìí ọmọ àlùbáríkà ni látijọ́ tọmọ mi ti kú n ò rí ìnira ajọ́ kan rí àfi tí wọn bá béèrè lọ́wọ́ ọmọ ẹni ò ní ṣe fún mi ẹ wo létà wà yìí njọ́ tá a láàfẹ́ tà ọmọ yìí takú ó ní kí n lè tà ó lóun ọ̀ parí ẹ̀ ní ilé tẹ́ ẹ̀ máa gbé ọlọ́mọ parí ilé tó sọ ń lò ń lé ó sọ mí di ringede àfi tí mo bá wá béèrè lọ rẹ̀ mo wá rí i pé tí n bá ní kíyàwó yìí ò jáde yóò bọ́ bí tí n ò ní rí mọ́ ọmọ ìsìn ni ọmọ mi ni lájà má jòbóde ẹ méjèèjì ẹ collaborate pọ̀ ẹ máa fẹ́ra yìí lọ́ba tó bí ẹ ṣe ń fẹ́ra wọn nù. ọgbọ́n mu tí ìyá sọ àbí ọgbọ́n. kíni ń bi ọ́ ní ọ̀rọ̀ pé ṣé irọ́ ni wọ́n pamọ́ àbóòtọ́ wàá mérí ò ń mérí bí orí ẹja lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. bẹ́ẹ̀ ni inú máa jẹun níwọ̀ tíyàwó ẹ̀ wá fẹjọ́ sùn èmi pé mo ti ń ṣẹlẹ̀ yìí tí wọ́n ń wí lọ́wọ́lọ́wọ́ yìí pé òun dán wò
tí mo pè ọ́ mo tún pe ẹ̀gbọ́n ẹ̀ ajẹ́ mẹ́ta sínú pálọ̀ mi nígbà tá a sì bí ọ́ òní bẹ́ẹ̀ kọ́ ló wí o bẹ́ẹ̀ kọ́ ọjọ́ náà ó wá di bẹ́ẹ̀ ni lónìí ẹnu máa jìn o ẹnu máa jìn o. ẹ má jẹ òru yín lójú bàbá wọn ní bí nǹkan bá ń lé ju ẹbí ẹ léèrè ìjà nu o èèyàn ó béèrè ni lójú ẹsẹ̀ ẹ wá gbó bẹ́ẹ̀ ṣe wá ń wò tọ́mọ ìjókòó yìí o oyún oṣù mẹ́rin ń bẹnu rẹ̀ báyìí lájà tó sì ní rí. ẹ ní ìyàwó ọmọ ló lóyún fún ọ̀nà kan níbo ni wọ́n ti ń ṣe irú ẹ̀ mọ́ ìyá wa ẹ wọ ẹ dákun ẹnìkan kọ́ ọmọ nílá o ẹnìkan ọmọ sì wà lé láyà bọ́ bá ti wú ni làwọn ṣe mọ̀lẹ́ ẹni bọ́ bá wú yẹ̀yẹ́ lè fagbẹ́ lẹ́dẹ̀ mú gàrí kò sẹ́ni tí mo ní sí kí lẹ múra tẹ́ ń sọ fún mi kò ṣẹlẹ̀ bó lẹ ti rí tẹ́ ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ tèmi bí ọba ṣẹlẹ̀ rí ẹ wò bó ṣe á ṣẹlẹ̀ wọn bàbá wa jẹ́ pé bọ̀lẹ́ ẹ bà gbé pé tó ń gbẹ ẹ́ dèbí kan ẹ̀rí nǹkan kan tí ó ṣẹlẹ̀ rí tó ṣẹlẹ̀ èmi rẹ̀ ìbọn rẹ̀ ẹ gbé bọ̀ wá ẹ̀yìn fún mi bàbá tí àjẹ́ pánkọ́ọ̀bù lẹ́ẹ̀bà kó sí ń lọ ẹ kánkọ́ọ̀bù ọ̀hún wá ẹ wá kó sí ń lọ ẹ pé ó ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ tèmi títí ń ṣẹlẹ̀ báyìí títí ń ṣẹlẹ̀ tí ó ti máa ṣẹlẹ̀. mama ẹ ṣe mi Adélájà ọkùnrin ni ẹ bẹ́ẹ̀ ni ọkùnrin ni ẹ máa báṣẹ́ lọ́jọ́ bó bá jẹ́ èmi máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Daddy. Ọmọlọ́lá ò ráyè ń ta báyìí ó rí gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ lọ́jọ́ kìíní àná ìgbà tí ọkọ ẹ wá fẹjọ́ sùn mí tí mo sọ fún ẹ wípé kó o fa ojú ọkọ ẹ mọ́ra ohun tí ọkọ ẹ bá fẹ́ kó o ṣe fún un ṣé o ti rí ká ló gba tèmi lọ́jọ́ yẹn ó ṣe nǹkan tọkọ ẹ fẹ́ ó ṣe é ṣe kó má ṣe nǹkan tó ṣe wá gbọ́ o ó ti ṣẹlẹ̀ báyìí o ilé ọkọ ẹ ní kó jókòó ó lè wá kí mi o ṣùgbọ́n pé o fẹ́ kẹ́rù ẹ̀ padà sílé mi wá dálé moṣú kò sáyè no way jókòó sílé ọkọ ẹ bó bá wù ú kó fẹ́ méjì mẹ́ta sí bẹ́ẹ̀ ni jókòó síbẹ̀ ìwọ ló fọwọ́ ẹ̀ fà. ẹ bàbá mi ó kù pọ́ǹtì kan pọ́ǹtì ẹ̀yọ̀ kan tó kù ẹ wàá ṣèrànlọ́wọ́ fún mi ẹ̀yin bàbá mi ẹ mú ìyàwó àti ẹ̀fọn ìlera wọn lọ kí ọwọ́ wọn dọ̀wọ́ kí wọ́n dọ̀wọ́ àwọn fọkàn ọmọ alájà mi balẹ̀ wọ́n bá ń fọkàn ọmọ mi balẹ̀ lọ́ba tán kí wọ́n jọ máa gbé pẹ̀lú àlàáfíà ó ti ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ mi o. kò ṣẹlẹ̀ rí o nílẹ̀ káàrọ̀ òjíire kò ṣẹlẹ̀ rí o nílé wa kò ṣẹlẹ̀ rí o ládùúgbò wa kò ṣẹlẹ̀ rí o kò ṣẹlẹ̀ rí. bẹ́ẹ̀ ṣe wá ń wo tọ́mọ ìjókòó yìí. oyún oṣù mẹ́rin ń bẹnu rẹ̀ báyìí ẹ wàá ṣèrànlọ́wọ́ fún mi ẹ̀yin bàbá mi ẹ mú ìyàwó àti ẹ̀fọn ìlera wọn lọ kí ọwọ́ wọn dọ̀wọ́ kí wọ́n dọ̀wọ́ àwọn fọkàn ọmọ alájà mi balẹ̀ wọ́n bá ń fọkàn ọmọ mi balẹ̀ lọ́ba tán kí wọ́n jọ máa gbé pẹ̀lú àlàáfíà ó ti ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ mi o. àṣebi tí làjà fẹ́ gbà yọ sí mi lélẹ́yìí o kí ni kí n ṣe báyìí o. kò sóhun tí yóò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ìyanu lẹ́yìn tó jẹ́ o kò ṣẹlẹ̀ rí o ó dẹ̀ ti ṣẹlẹ̀ ohun tẹ́ ẹ ní kò ṣẹlẹ̀ rí yẹn ó dẹ̀ ti ṣẹlẹ̀. òkú ọmọ ṣe ó ṣe bí ọkùnrin àmọ́ kí n má bọ́rọ̀ yìí gùn láti bí ọ̀sẹ̀ kejì tọ́rọ̀ ti di iṣu atayanyan oko òkú díẹ̀ o pé èèyàn ti ṣe pẹ̀lú obìnrin ilé kọ́ ló tún ṣe yìí ìyàwó ẹ̀ lọ́wọ́ afẹjọ́ sùn mí ó ní láti jọ ọ̀rọ̀ àkàrà ti tú epo ó lóun gbìyànjú àti fojú ẹ mọ́ra ó ló kojú sókè ni ó ní bóun bá gba apá ọ̀tún ńṣe ni wọ́n gba apá òsì bóun bá wò ó títí pé kóun ò tún gba apá òsì ń bí ó gbà kámọ́ ṣe ní pẹ̀kín rẹ̀ kí olóòtú yàbàrà ó tún gbà lẹ́bùrú ó tún gbà apá ọ̀tún padà ètí àwa jẹ́ wọ́n ní bẹ́lẹ́jọ́ bá mọ ẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ó lóun ti gbà pọ̀ òun jẹ̀bi
ẹ̀bi tó jẹ débi pé bàbá tó bí nínú ń bínú sí báyìí ó yẹ kí bàbá rẹ̀ kó wà níyìn kájọ parí ìjà yìí ni torí mi rẹ̀ sọ̀rọ̀ ó lóun ò ní wá ó nítorí pé kọ́rọ̀ yìí ó tó bàjẹ́ òun ti pé òun ti bá a sọ̀rọ̀ pé kó ṣe bó ṣe yẹ kó ṣe ó ní kó fọwọ́ síbi tó yẹ kọ́wọ́ gbé òun ṣe ń wòran bílé ọkọ rẹ̀ bá wù gbé kó parí ìjà bílé ọkọ rẹ̀ ò bá wù gbé kó kẹrù ẹ̀ kó bóde ṣùgbọ́n kò ní í ṣe lé musúlẹ̀ ẹ̀dẹ̀ tó mu ó jẹ̀bi torí mo ti jẹ́ kó mọ̀ bó jẹ̀bi ọkọ ṣe fòun lọ obìnrin tóbìnrin ó pè é kó sáyè ọ̀rẹ́ òun ọdọ̀sẹ̀ méjì ọdọ̀sẹ̀ mẹ́ta Olódùmarè gan ò fẹ́ bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ̀kọ́ ló jẹ́ fún ọ torí wọ́n ló ti ọkọ rẹ̀ síta mo wá fẹ́ kó yọnu sí mo fẹ́ kó fà á mọ́ra dákun dákun ẹlẹ́ẹ̀kejì rèé o àwọn àgbàlagbà wọ́n ní àjẹ̀bí mámọ̀ ń kógun jàdù ni wọ́n tún bù ṣe gàdà wọ́n lọ́ba alẹ́ Ifẹ̀ ọmọ ẹjọ́ dá ẹ dákun àwọn èèyàn tí ń gbé Ilé Ifẹ̀ gangan nígbà tí wọn ò bá hùwà tó dáa báwo lọ́ba ò ṣe ní dá ẹjọ́ tí ó lè mọ wọn ó jẹ̀bi o torí wípé bí orí bá ń fọyàn kì í ṣe pé ká bẹ́ orí lóògùn rẹ o ká tiẹ̀ pé o fẹ́ fẹ́ bí mi nítorí pé ìyàwó ẹ̀ ò ṣe dáadáa sí ẹ kò dùn ọ́ nínú ṣé ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tó kú lọ́wọ́ àtọ́ sí ọ pé kò fẹ́ lájà nítorí pé ọjọ́ mọ̀ mi wùn ní fọwọ́ rọ̀ àwọn nípa kọ́ ó jẹ̀bi kí wọ́n náà bẹ̀ ìyàwó ẹ̀ ó jẹ̀bi. ẹ ń bá mi àgbáyà dalẹ̀ ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn gbogbo nǹkan tí gbogbo yín rí kì í ṣe bẹ́ẹ̀ gangan ló rí ṣe nígbà tí ọ̀rẹ́ mi Dèjì ṣaláìsí màmá ẹ̀ ń banújẹ́ wọn ò dábọ̀ ìbáyìí lèmi ṣèlérí fún wọn pé kán rí mi gẹ́gẹ́ bí ọmọ wọn gbogbo nǹkan tó bá dẹ̀ ń fẹ́ látọwọ́ mi èmi á máa ṣe fún wọn. ọjọ́ kan màmá yẹn kọ́ pé mi àti ìyàwó ọmọ wọn ni wípé dandan tí bá fẹ́ kí inú àwọn dùn mo láti fi ọmọbìnrin yẹn tí mo bá dẹ̀ ṣe bí àwọn lè para wọn èmi ò dẹ̀ fẹ́ lóko èèyàn lọ́rùn ṣùgbọ́n òun gangan ló ti èmi o torí ká ní kò ṣe nǹkan tó ṣe ni ó possible kí n má máa lọ sí ọ̀dọ̀ wọn tó bẹ́ẹ̀ yẹn even tí má tiẹ̀ máa ṣe nǹkan fún wọn gbà mí tí má délé lọ́pọ̀lọpọ̀ gbà èmi tó jẹ́ ọjọ́ ìsinmi gan tó yẹ àlọ́bí iṣẹ́ ìyàwó mi ò ní síbẹ̀ fún mi mo dẹ̀ máa ń fẹ́ kí n wà láàrin àwọn èèyàn tí mo mọ̀ àwọn tó dàbí ọ̀rẹ́ sí mi ìyẹn ló jẹ́ kí gbọ́ngbọ́n tèmi náà máa pọ̀ ń bẹ́ẹ̀ lílọ bíbọ̀ mi tó dẹ̀ pọ̀ ń bẹ́ẹ̀ òun ló jẹ́ kí ìyàn ìráyè kó bọ̀ mi lọ́wọ́ bọ̀tẹ́ bá mi bọ̀ náà kó má bínú. ṣé wọn náà gbọ́ ó ní kí n bẹ̀ wọ́n náà kó má bínú ìwọ náà fààyè sílẹ̀ fẹ́ṣù bílẹ̀ yóò bá wí wọn apẹ́ṣù ṣeun bí tòun ò fi wọn apẹ́ṣù ṣàwọn ọwọ́ tó bá dilẹ̀ náà lè ṣù yá lò nítorí pé gbọmọgbọmọ ọkọ rẹ pọ̀ lọ́rùn ìwọ ògbélé ń tòótọ́ ò ní sí ọ̀la aṣẹ́ pọ̀ bá ń gbélé ni tí wàá tọkọ rẹ ń ríra ń gbogbo ìgbà bó ni ó ṣe máa lè jókòó sọ́hùn débi pé èṣù ọ̀ yá lò ọlọ́run má jẹ́ èṣù ọ̀ yá wa lò ibi tó wá dé yìí ẹjẹ́ àṣẹ ní wá pé òjò dá kí ọ̀rọ̀ yìí kẹ́yìn méjèèjì kẹ́ ẹ yọ́nú síra yín kó Olódùmarè ó yọ́nú sí yín kí lè yín ó lè tò kẹ́ ẹ lè nífọ̀kànbalẹ̀ àti tọ́jú ọmọ tẹ́ ẹ bí kẹ́ ẹ sì tún bì mí sí àtúnṣe dọ̀wọ́ ìwọ ló ní bá ọ bẹ̀bẹ̀ mo sì ti bá ọ bẹ̀bẹ̀ òun náà sì tún gbà pé òun jẹ̀bi òun náà tó ní bẹ̀ ọ ẹ̀bẹ̀ lọ́tún ẹ̀bẹ̀ lósì ẹ̀bẹ̀ wá di gbà láàrin ẹ̀sọ̀mọ́ra yín ẹ̀yìn àgbà pé ìwà àti fífẹ́ nù èso ò ní yá yín àwọn tó láyé ò ní dùn yín ká olóògùn ká ò ní dènà mọ́lẹ̀ ẹ̀ẹ́rì bá ti ṣe ẹ̀rọ ní pèpà pẹ̀lú àṣẹ Olódùmarè ó tún finú soyún náà dẹ̀ yìí ọ̀fẹ̀yìn gbọ́mọkùn torí pé àárọ̀ mo gbọ́mọkùn ń ta dán ilé àbí ìṣòfò ọwọ́ ò ní ṣòfò ẹ̀yìn ò ní ṣòfò. ẹni òmíràn ní sí ni níṣe ni lóore ọ̀rẹ́ mi ẹni òmíràn sí ni níṣe ni lóore bẹ́ẹ̀ ni kéńgbé ní sobí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ bókó tán kéńgbé ní sobí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ bókó tán bàbá rí ohun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí o bàbá rí ohun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí ọ̀rẹ́ o tótó àwọn àti
kò mọ́wọ́ kéńgbé so bí àdó abẹ́ omi kò sóhun tí ò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ìyanu lẹ́yìn tó jẹ́ o kò ṣẹlẹ̀ rí o ó dẹ̀ ti ṣẹlẹ̀ ohun tẹ́ ẹ ní kò ṣẹlẹ̀ rí yẹn ó dẹ̀ ti ṣẹlẹ̀ èrò ọmọ ẹ̀ dáadáa mọ́ ó kúrú dákẹ́dẹ̀rẹ́ ọlọ́run ní bá nìpín ó ti.